Ah, alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Haji Muhammad Awal Said. Ọlọ́run wà pẹ̀lú yín sà. Bẹ́ẹ̀ sáré mo fẹ́ lè mọ̀ wá sí program yìí gan mọ́. Àmọ́ tọ́ Allahul Musta'an. Ẹ kújọ́ mẹ́ta. Wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ wọ́n ní bíríkìlì àníọ́ wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lẹ́fẹ̀ẹ́ sí ọmọ ìyá mi ó padà sílé ní o ó ṣe kí ni jama ó padà sílé ní o lágbàkú ọmọ sí ọ kí wọn náà má ṣe àgbákò àgbákò láì tọ́lọ́ wọn máa bínú sáwọn tí wọ́n gbé foundation yẹn yóò máa bínú sáwọn tí wọ́n ń tó búlọ́ọ̀kù yẹn torí tí wọ́n fẹ́ ṣe mbẹ̀ yẹn ní tó bí ọlọ́run ni. Fọwọ́ tòlótòló. Nǹkan tí wọ́n fẹ́ ṣe mbẹ̀ yẹn ló bọ́ lọ́n bínú wáyé tí ò wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ọyẹ ó ní ìwọ lọ fẹ́ bá wọn péyìntì ẹ̀ lọ fẹ́ bá wọn kùn ún wọ́n fẹ́ gbé ọ̀dà lé má ṣe ṣẹ́gbà o wọ́n ní wọ́n lọ fẹ́ gba aṣọ sùtánà aṣọ ṣọ́ọ̀ṣì wọ alájà télọ̀ wọ́n lọ fẹ́ bá wọn ránṣọ tó fẹ́ fi ṣe rìfáìfà má ṣe ṣẹ́gbà o ọ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àmọ́ ó dé àdúgbò kan ó kó ní sẹ́rẹ̀ kalẹ̀ wọ́n fẹ́ ṣe foundation ní pásítọ̀ bá yọjú àwọn ní pé akẹ́lọ́sẹ̀lẹ̀ ń bí wọ́n ní bàbá pásítọ̀ lọ fẹ́ kọ́lé kọ́ bá sọ̀rọ̀ ẹlẹ̀ kọ́ máa gbẹ́lẹ̀ kọ́ máa kó búlọ̀kù kọ́ máa ṣiṣẹ́ lọ́nìí aleba pásítọ̀ aleba kọ́lé aleba kìrìsìtẹ́nì kọ́lé àbá àlè kọ́lé fún kìrìsìtẹ́nìtì. Haji Alaba Sulaiman, alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wa salatan wa salaman ala ashrafil mursalin sayyidina wa habibina wa maulana rasulillah sallallahu ta'ala wa sallama alayhi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wọ́n ní bíríkìlì àníọ́. Adá ọpẹ́ fún Ọlọ́run. Atọrọ ìkẹ́ àti ìkẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì àti gbogbo àwọn ayó rẹ̀. Aláàjì láti Canada, mo kí yín sà. Alẹ́ àmánà, Ọlọ́run bá wà pẹ̀lú yín. Ọlọ́run bá kẹ́ ń sí Ọlọ́run bá kẹ́ gbogbo àwọn companions tí wọ́n jọ ṣiṣẹ́. Haji Bọ́lájí Muhammad, alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Gbogbo àwọn tí wọ́n bá nábì ṣiṣẹ́ tí wọ́n bá lùgbà tí wọ́n sì kú lórí ẹ̀sìn, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn àfáà wa tí à ń pè wọ́n ní tabi'un tí wọ́n jẹ́ kí sí ànábì ọ̀dọ́dọ̀ wa. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fáwọn náà. Wọ́n ní iṣẹ́ kan yọ. Gbogbo àwọn tí wọ́n tún gbaṣẹ́ lọ́dọ̀ tiwọn náà títí tó fi dórí àwọn bàbá wa. Abu Dawud ọmọ àdúà àmín wa iyyakum Ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà. Gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn látorí àfáà wa àgbà Sheikh Alim tí la'iba fi waqtihi dawran lami'an.
role tí wọ́n play fi nashri hasa din al-hanif fi arja'i baldatina al-habiba láti Ìlọrin lọ tó fi délẹ̀ Yorùbá. Iṣẹ́ ribiribi tí Sheikh Alimi ṣe kò nírú. Àwọn kan ń ṣe bọ̀ káwọn tó dé ṣùgbọ́n tí wọ́n Ọlọ́run fàmì sí. Ọlọ́run ṣe wọ́n ní Mukhtar. Ọlọ́run bá kẹ́ wọn àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn lẹ́yìn wọn. Wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ títí tó fi lórí àfá àgbà Tajul Adabi. Nínú àwọn tí wọ́n change masiratu ad-dini wa masiratu al-ilmi ní Ìlọrin tílẹ̀ Yorùbá ó ní àfá àgbà Sheikh Tajul Adabi. Sheikh Panlé Ọlọ́run bá Panlé. Alhaji Maliki Karikasa amina wa iyyakum Ọlọ́run bá ṣe dára fẹ́yìn náà. Bàbá Tajul Adabi, bàbá Alhaji àgbà, bàbá Sheikh Adam, bàbá wa Lágbàjì, bàbá wa ní Mahdi, bàbá wa ní Islahuddin ní Ìwó. Àwọn àmì náà ń bẹ tí wọ́n wà láwọn àárín tí wọ́n Ọlọ́run kan tán àwọn gbogbo àbátà ń dákọ̀ ni torí pé àwọn ọmọ kí wọ́n pọ̀. Ọlọ́run sì wọ́n bẹ́ẹ̀ la fi ń dákọ̀ wọn gbogbo àwọn tí wọ́n jọ lùgbà àtàwọn tí wọ́n ṣáájú wọn. Mufti mi Haji Abdulrasheed Mutahhir Ọlọ́run wà pẹ̀lú yín inshallah ta'ala. Gbogbo iye wọn tí wọ́n ṣiṣẹ́ káàkiri kódà ń bẹ́nu wọn náà tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tẹ̀sìn fi di tó di lé ní tó jẹ́ pé àwọn olówó ni wọ́n ná tí wọ́n ní wọ́n ná sójú ọ̀nà tó lọ́wọ́ fi kún àwọn bàbá yìí lọ́wọ́. Owó ilé kí ó tàn àbá wọn kọ́ wọ́n rókó wọ́n talẹ̀ àwọn kan ni wọ́n kún wọn lọ́wọ́ wọ́n bá akẹ́ gbogbo wọn. Mo kí àwọn lọ́yà náà barista Ọlọ́run bá kí yín. Alhaji wa Ọláwálé Jájì Amina Ọlọ́run bá wà pẹ̀lú yín sà. Kí ọjọ́ mọ́ lọ́gùn kọ́ mọ́ gùn púpọ̀ jù ẹ rí pé ó tó ọjọ́ mẹ́ta fún àwọn àdíkọ̀ kan àbí di méjì alhamdulillahi rabbil alamin. Ọlọ́run bá wà pẹ̀lú ẹnì kan. Ẹni tí ẹ ń béèrè wá ń gbà tẹ́ ẹ̀rí wa ẹni tó pè ẹni tó mẹ́sẹ̀jì through WhatsApp ẹni tó mẹ́sẹ̀jì through Messenger ń kálukú Ọlọ́run bá wà pẹ̀lú yín insha Allah ta'ala. Ẹ̀yin tí ẹ sì rántí béèrè wa náà Ọlọ́run bá wà pẹ̀lú yín ó bá dúró tì insha Allah ta'ala. Náà kọjọ́ mọ́ lọ púpọ̀ torí mi fẹ́ kó pẹ́. Nǹkan kan ló prompt jíjáde mi lénìí àmọ́ mo kọ́ fẹ́ rojọ́ n tó prompt mi jáde kí n tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn ṣáájú eléyìí gan ẹ rí pé mo kọ àwọn bàbá wa àwọn àfáà wa nílọrin nílẹ̀ Yorùbá in general. Àwọn bàbá wọ̀nyí ẹbí tí ẹ̀sìn délé ní ẹwọ́n tẹ́sìn dì. Amina Alhaji Alaba ẹwọ́n bí tẹ́sìn délé ní kò rẹ̀ mí alhamdulillah. So aláàtàmì sí hàtì àláfíà mi pé pérépéré. So mo kàn jòkó mo kàn wò náà ni gbogbo ẹ̀ kàn dàrú lọ sí i. Ọlọ́run sì ní ẹ máa ṣe ǹsọ́ wà ilayna turja'un. Níbòmí ó ní ilayya marji'ukum jami'an gbogbo yẹn ń darí padà wá bí mi Ọlọ́run. Thumma unabbi'ukum bima kuntum ta'malun. Gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan nítorí ẹ ṣe a máa fún ládá. Ẹni tó gbé súnà rù sí torí tàwọn Ọlọ́run àbí torí ọ̀tọ́ mi dúnìyà àbí kí wọn náà lè ní nǹkan. Wọ́n lè kọ́ mọ́sálásí fún ọ ká lè kọ́lé kí ó fún ọ ẹni tó gbé súnà rù. Ìwọ tí wọ́n wí fún náà súfì náà ni ó gbé lérí ó gbé légẹ̀. Yọ léyìí kò ń bẹ àṣẹ ni ọmọ sí yọ léyìí kò ń bẹ kò bẹ́sìn Ọlọ́run ó ní rárá o báwọn bá wọn ti ṣe nù. Ṣé torí Ọlọ́run ni wọ́n náà fi ń ṣe Ọlọ́run ní ilayya marji'ukum jami'an ìpadàbọ̀ sí gbogbo yín ọ̀dàwọ̀ Ọlọ́run ni. Ajá Majid Aláwìyé Al-Imam bí ẹ bá ṣe pé ó tú láti kí n dá sálámù padà ní kò yẹ kí n dá padà àwọn wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh gbogbo yẹn bá ṣe béèrè wá sí irú ẹ̀yin ni. Ọ̀dà Afa Abdurraufu Salman akẹ́yìn náà ẹ wo bí gbogbo ẹ̀ wọ́n burú sí day by day ni
àwọn àfáà wa pín sọ́nà mẹ́ta àbí méjì. Àwọn kan bẹ́ẹ̀ náà àgbàlagbà wọ́n kàn fọwọ́ lẹ́rán ni wọ́n wo gbogbo ẹ̀ sí ń lọ. Wọ́n kó àwọn wọn ní àwọn kan nínú àwọn àgbàlagbà. Àwọn míì ń bẹ àwọn ń jáde lọ́n tí wọn àwọn kọ́ àwọn mọ́rúgà. À ń bẹ̀ bí aláìsí táwọn ti rí nu. À ń bẹ̀ bí aláìsí òun làwọn kan. Go ahead. Àwọn ọ̀rọ̀ ń tóbi ṣùgbọ́n dodo ni. Jojoojúmọ́ làwọn èèyàn sì ń lọ́dọ̀ Ọlọ́run. Ní bàbá wa gbogbo ń tó bàjẹ́ ní ẹ̀sìn Islam ilé bàbá wa tò ní ẹ̀yìn lẹ́kọ̀ọ́sì rẹ̀ wallahi lazim. Níbi àìṣọ̀kan wá ọba ni kò tí ì bàjẹ́. Gbẹ̀yìn àgbàlagbà wa láti ibi tèmi ti jáde lọ́dọ̀ àwọn àdábì yóò ní gbọ́n àgbàlagbà wa tí wọ́n wà ń bẹ̀. Ẹ má wọ ẹ̀sìn kẹ́sìn ọmọ bàjẹ́ báyìí. Islam ti yàtọ̀ síta náà. Bí wọ́n ti hand over àwọn Islam lẹ́yìn lọ́wọ́ kọ́ yìí. Ó fi dórí àwọn àfáà wa Al-Markazi yìí dẹ̀yìn bàbá wa tẹ́ wà ń bẹ̀. Ní Mudiru wal Madarisi gbogbo ẹ̀yin Mudiru wa min parafisu al-jawami'i awil jami'at parafisu al-jami'at gbogbo ẹ̀yin professor àtẹ̀yin dakatir fi tilka al-jami'at an-Nigeria tẹ̀wà ń gbogbo àwọn jami'at àwọn universities wa ẹ̀yin àgbàlagbà àtẹ̀yin muqaddamu at-turuq bẹ́ẹ̀ muqaddamu wa shuyukhiha shuyukh at-turuq bẹ́ẹ̀ àfáà wa tẹ́ jẹ́ àgbàlagbà tàná tẹ́ ṣẹ́kù láàrin wa ẹ̀yin a'immatul masajidi fi manabiri al-buldan أو المدن أصحاب المنابر المدن ẹ̀yin chief máa mú city kọ̀ọ̀kan yẹ bá ti máa wò ní Islam ń jó àjò rẹ̀yìn ni gbogbo ẹ̀ ń dàrú kọ̀sọ́gà kọ̀sọ́mọṣẹ́ kò sí driver kò sí conductor kọ̀sọ́ ọmọ kéwú kọ̀sọ́ àfà ibi wa nítumọ̀ mọ́ kọ́rọ̀ wọn pọ̀ ń bẹ̀rù ni torí bẹ́ẹ̀ nǹkan mo fẹ́ lọ àmọ́ kí n pa àwọn bàbá wa isa kéèsì sáwọn àtúnṣe ẹ ti jẹ́ ọpẹ́ iná tí wá jó lórí kókó àwọn kan ṣẹ̀ṣẹ̀ dé ńgbà náà lọ́hùn ìdá méjì wọn mú dání ìdá tẹ̀kìfìrù wọ́n tẹ̀bùdíyà wọ́n kà fara eléyìí wọ́n pè eléyìí lé ń bídíà fàákàràjúkùn wà àbá akùn mìíràn dé wọ́n kó gbogbo kó wá jáde àtàwọn àgbàlagbà táwọn tí ń sunú sàárè wọ́n kó wọn jáde wọ́n lé ń bídíà ni wọ́n kìfèrí wọn pẹ̀lú mí nkálukú dákẹ́ ni iná wọ́n ràn wọ́n fẹ́ mọ́ sẹ́ni kan náà àgbàlagbà lẹ́ Yorùbá ní títí èsè kìfèrí lọ́dọ̀ àwọn yìí àbí ń bídíà kíyàn bá ṣe súnà kíyàn pépè súnà tọ́lọ́run àti tànábì sallallahu alaihi wasallam kan náà àwọn àgbàlagbà mẹ́ni rí la nuzakki ala Allahi ahada fa innama Allahu hasibuhu Ọlọ́run ni ó sì ro wọn àmọ́ fi ma badalana ń táwà rí taari inú àwọn màlámíhù ìtọ́lọ́run fi hàn wáyìí ẹni Ọlọ́run ni bàbá náà Ọlọ́run bá wa kẹ́ wọn الشيخ والأب والأستاذ والجد وشيخ الطريقة فضيلة المرحوم والمغفور له بإذن الله الشيخ وتكمل لا في داقة ونبات داقة على جاقة محمد طاهر بن عثمان
al-Bauchi ọlọ́run bá wa kẹ́ wọn. ẹ̀jẹ̀ lè wọ́n dàrú láéláé gbogbo àwọn ásáàrù wọn tí wọ́n fi lẹ̀ ọlọ́mọdé àwọ̀ bàjẹ́ ọkàn kọjọ́ máa lọ púpọ̀ ọlọ́run bá wa kẹ́ wọn ṣàdúrà fún wọn. wọ́n da gbogbo ẹ̀rú kó wá sí ń wò òdodo ní súnà wàláhì òdodo ní súnà ṣùgbọ́n wọ́n ń pèpè rẹ̀ lọ́nà tí ò yẹ gbogbo ohun tí èyí ṣe súnà làwọn gan ń pè súnà kàfàrà gbogbo àwọn àgbàlagbà ìbájẹ́ pé bẹ́ẹ̀ ti yọ àwọn èèyàn pò ń bí ẹ̀sìn lẹ́yọ kọ̀ọ̀kan yìí ni sẹ́yìn gan jẹ́ mùsùlùmí tọ́rọ àwọn bàbá tí wọ́n gbé ìsìláàmù wọlé òun tí wọ́n spread ìsìláàmù ni àwọn náà ti takú lójú ọ̀nà pé tọ́ àṣì ìsìláàmù yìí má kò ní wulẹ̀ dọ́dọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń kàfàrà àwọn èèyàn lọ́yìn. Ànábì gan kàfàrà àwọn èèyàn bẹ́ẹ̀ tí ń kàfàrà àwọn èèyàn Ànábì gan ọba dá àwọn èèyàn bẹ́ẹ̀ tí ń bà dá àwọn èèyàn yìí fakọt Ànábì ó gbé kalẹ̀ àwọn píríncípù kan àwọn dọ̀wábìtù kan fún àwọn oríṣiríṣi reasons fún àwọn oríṣiríṣi àwọn ìdí fatatbiqatu hazihi alqawaid gbogbo àwọn tẹ̀yìn apply yìí ṣé bẹ́ẹ̀ làwọn sọ̀rọ̀ apply lórí àwọn èèyàn. àmọ́ àrà wọn bú àwọn àgbàlagbà wọn yìí ni à ń pè sákèésí differences ti ń bẹ láàrin èmi mú fún ti kínní èmi mú fún ti kìnnì èmi làáfà kínní èmi làáfà kìnnì ẹ jẹ́ parí ẹ̀ kọjá o tó tú kò pé yín o láyé ń bí kò pé yín torí kẹ́ ẹ tó lọ làwọn nǹkan yóò túká lójú yín ẹ tún wá lọ fi àbọ̀ bá ń tí ọ̀dà wájú ọlọ́run. ọlọ́run ni ẹ má jà ẹ má ṣe para yín fatafushalu fatashaba rihukum. ọ̀lẹ ìkọ́lẹ̀ wa dé bá yín àmọ́ kí lẹ̀ ń jà sí gan kí lẹ̀ ń jà sí ọ̀gá kankan tí ò níwọ̀n wájú ọlọ́run tí ò níwọ̀n òní kí ẹ máa jà sí as-sabqiyya awi siyada mo fẹ́ jo lórí mo fẹ́ jọ̀gá kí n máa pàṣẹ kí gbogbo nǹkan máa àtà náà ò rí báyìí tíjẹ́ ta ò rí báyìí tí gbogbo àwọn ọmọ kéékèèké náà látòrí tèmi náà tá ń dá sí àwọn kankan mẹ́tọ́ yẹ pé kódà kọjá pé ẹni tó ọ̀fẹ́ ni wọ́n ń ṣe fún gbúdọ̀ máa bà ọ́nú jẹ́ sápàlagbà náà ni wọ́n ń bá sọ̀rọ̀ báyìí ṣé súnà tànábì náà lélẹ́yìí kèfèrí gan agbúrò wá yíwá aṣọ lára rẹ̀ kó wá sí ń wò kó wá ń wò kó wá yanjú lẹ̀ báyìí wọ́n disrespect àwọn àgbàlagbà ni bísmì súnà gbogbo àwọn àgbàlagbà súnà yìí wọ́n sì dákẹ́ ní wọ́n ń dùn ìsọ̀bítà náà bí ti ń ṣerú ẹ̀ a bá ń jájẹ bí tá ń jájà lé tá ń jájà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ká mẹ́sìn nítorí pé nìkan ṣe nǹkan kan torí pé òun rí lọ́dọ̀ tiẹ̀ kí n má lọ bẹ̀ ń wọ̀ lónìí ìjọ mi ní ìjọ táwa padà wá sọ̀rọ̀ táwa máa sọ á máa pàkíyèsí àwọn àgbàlagbà ẹ jẹ́ ẹ̀sọ̀ kan náà ẹ̀sọ̀ kan a lè má lè ṣe é tán bí bọ́lọ́run ṣe dá wa nù bọ́lọ́run ti láàmú lónù ṣùgbọ́n gbogbo àwọn kankan bẹ́ẹ̀ tẹ́jọ ṣe pa tàná náà wọn fẹ́ràn ara wọn púpọ̀ náà tó bá wọn mánéjì ara wọn ni bọ́lọ́run ti dáyé nìyẹn ká lọ bí tọ́pìkì wa gẹ́gẹ́. ìkànnà àwọn èèyàn mi tó súnmọ́ mi gan ó súnmọ́ mi bíi kaṣọ ọrùn àwọn náà mọ wo program yìí àbí kí wọ́n padà wò ẹni tọ́lọ́run sì ṣàpọ́nlé wọn láwùjọ ni wọ́n in fact ọlọ́pàá ni wọ́n wọ́n mọ̀ wọ́n fún yín ní tẹ̀fsílù rẹ̀ káwọn náà mọ̀ gbọ́ àwọn náà ní ń báwí àwọn náà mọ̀ káwọn ní ń báwí ẹ̀sìn ọlọ́run fi ṣọ̀rẹ́ ẹ̀sìn ọlọ́run fi ṣẹbí èmi o ẹ̀sìn ọlọ́run sì fi ṣàfà àwọn náà sẹ̀ tí wọ́n ti ń wà ń bí ní dákọ̀ wọn dé
torí pé kó wa wà lálọ́ bọ́ sínú kòtò ńjọ́ kan fa utraku wahidan èmi nìkan ní wà nù kòtò wọ́n súnmọ́ mi pẹ́kípẹ́kí bí iṣan ọrùn mi wallahi nínú àwọn tèmi fi nǹkan kan pamọ́ fún wọn ni wọ́n wà mi fi nǹkan kan bó ṣe wọlé mọ́ pamọ́ fún wọn wọ́n á sẹ́ndì fídíò tí máa play mo ti play rẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n sẹ́ndì ẹ̀ sí mi gbà tí mo wá wo fídíò náà ó wá jẹ́ fídíò àfáà wa Fadilatu al-Alimul Jalil as-Sunniyil Kabir àfáà wa Qamaruddin Yunus hafidhahullah wa ra'ah fídíò wọn ni wọ́n sẹ́ndì sí mi fídíò náà ni màá play rẹ̀ nísìn màá play fídíò náà nísìn àmọ́ kí n tó play rẹ̀ mo wà ní prógrámù ní ẹni tẹ́ ń pè mí wàhálà báyìí ẹ ò gbé fídíò náà wọ́n á sẹ́ndì ẹ̀ sí mi ìgbà tán sẹ́ndì ẹ̀ sí mi tí mo wá play mo wá gbọ́ tán so wọ́n á pè mí later bóyá bí some minutes àbí some hours wọ́n á ní ṣé mo rí n tí àfáà yìí ń sọ báyìí pé ó ní kíní kan báyìí ní kíní kan báyìí mo ní àyíntà sọ wọ́n ráìtì n tí ṣe Qamaruddin sọ wọ́n ráìtì lórí ẹ̀ mo sọ fún wọn náà nù ní tension àti wá ṣe program lórí nǹkan yìí lórí kíní yìí iṣẹ́ ẹ̀ tí ì rí ọ̀dọ̀ wọn mo ti kọ́kọ́ rí wọ́n á ní wọ́n right wọ́n á ní àwọn ò gbà o wọ́n ní kí lẹ̀ rí yín wọ́n á ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n á tún mú àwọn àyà kan wá tí mo rí i pé ó dàrú mọ́ wọn lójú wọ́n á tó wá jẹ́ kí n jáde kí wá ṣe nítorí tiwọn mo fi jáde yìí ṣùgbọ́n torí àwọn ẹlòmíì tí nǹkan wọn dàrú mọ́ àwọn náà lójú wọ́n kọ́ fẹ́ ṣàlàyé clear nǹkan kan bì ọ̀pọ̀lọpọ̀ ọgbà èmi àtàwọn Sheikh Qamaruddin hafizahullah wa ra'ah àyè sí lórí mọ́kìfù kan náà nínú àwọn mọ́kìfù tó bá ti so mọ́ súnà gan àbí tó so mẹ́sìn lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ olódodo ni wọ́n tí wọ́n sì máa so dodo àwọn ni wọ́n gbé wá sí tánjọ́ popular bàbá ànábì ìyá ànábì wà nù iná èmi ò sí ìgbà mọ́sálà lọ́wọ́ wọn èmi ò tẹ̀lé wọn lórí tí wọ́n wí torí pé lọ́dọ̀ tèmi so insha Allahu ta'ala àlìjánná ni bàbá àti ìyá ànábì ọwà àlè nínú àkídà alùsúnnàtì wal jamaa àkídà ẹ̀sìn wáyé òun lè pé Allah naqta'a li ahadin aljanna àgbà sọ pé nìkan náà aljanna ló wà awi nara àbínú ná títí tá fi rẹ́rì ẹ̀rí ń wá gbọ́dọ̀ jẹ́ ẹ̀rí tó yẹ kóró tó yẹ pé Ọlọ́run fúnra ẹ̀ ló sọ pé ọmọ náà lélẹ̀ àbá nàbí ló sọ pé ọmọ náà lélẹ̀ ìyẹn nìkan lágbà so ọ̀rọ̀ tí wọ́n sọ òun ni lẹ́yìn program eléyìí èyí tí ń bá ṣe báyìí ń wà kanlẹ̀ wá ṣàlàyé nípa ǹjẹ́ ná àlìjánà ni bàbá ànábì àti ìyá ànábì wà fi kéèsì náà pẹ̀lú àwọn ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ wọn náà sì ń mú wá á wà chẹ́ẹ̀kì ẹ̀ o lọ́dọ̀ tèmi mo ti ń wí tipẹ́tipẹ́ náà ń kanlẹ̀ wá ṣàlàyé àtàdíìsì yẹn gan so kó kẹ́ẹ̀fì lè mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà èmi àti wọn máa ń wà níbì kan náà àmọ́ tí wọ́n bá sọ òdodo ń tẹ̀lé wọn lórí ẹ̀ kì í ṣe àwọn ni mo tẹ̀lé òdodo tí wọ́n wí òní ó ṣe kí mùsùlùmí ó rí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun lọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ yìí kí lọ̀rọ̀ náà ẹ jẹ́ wọn play rẹ̀ fẹ́lómi tí ọba ti gbọ́ kì í sọ̀rọ̀ tó pọ̀. wọ́n ń pè mọ́ péjì kan ní Madrasatu Wahhabiyya eré ẹ̀ náà ti sẹ́ndì ẹ̀ sí mi tí Islam bàjẹ́ dé nìyẹn
ẹni tí ọmọ kankan tó lọlé kéwú lórí takas in area of specialization tí àwọn àfọ òní wàá bá yín bẹ ẹ máa dráàgì ọ̀rọ̀ máwọn àfọ lọ́wọ́ ẹbí wọn sì kọ́ gbogbo àgbàlagbà tí wọ́n sọ àwọn ọmọ kéwú tí wọ́n sọ wádà àfà ni nkàlùkù lóhùn gbìjà àfà rẹ̀ wọn tí ò yé tí ò lè dá tíraka tí ò lè dá kúránìkà irú mú mistake àwọn àfà kan ẹbí tí wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ dé àwọn àgbàlagbà gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu mọ́ kó wá ọlọ́run wá ṣe náà àwọn ọmọ kéwú náà àtàwọn ọmọ bíbí àtàwọn ọmọ olólùfẹ́ gan wọn gbọ́dọ̀ sí kó wá náà lẹ́nu mọ́ ẹ bá ti kọtọ ọlọ́run yóò ní kí gbogbo nǹkan tóun dáná ọkọ̀ tiẹ̀ tí ń ṣẹlẹ̀ ní àmọ́ kì í pẹ́ jù lókun ìgbà tíyàn bá ti wọnú sàárè ìyẹn lè ṣàtúnṣe tíyàn bá ti wọnú sàárè ìyẹn ṣàtúnṣe mọ́ ẹja gbọ́rọ̀ àwọn sheikh kọ́lọ́n bá ṣe dáadáa fún. ọmọ ya ọ padà sílé ni o. ẹ máa gbọ́ o. wọ́n ní bíríkìlẹ̀ àní ọ́ wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lẹ́fẹ́ sí ọmọ ya mi ọ padà sílé ni o. ó ṣe kí ni jama ọ padà sílé ni o kágbákò ọmọ sí ọ kí wọn náà má ṣe àgbákò àgbákò láàyè tọ́lọ́ wọn máa bínú sáwọn tí. ẹlẹ́kùn ọláyínká ó ní but you can say someone is in the hell ìdí máa sọ pé ẹnìkan wà nínú náà rí lọ́mú wá ìdí máa sọ pé ẹnìkan lágbájá báyìí nínú náà lọ́wà ẹni tá nábì ọba pè pọ́ wà nínú náà tọ́lọ́wọ̀n sọpọ́ wà nínú náà a gbọ́dọ̀ sọpọ́ wà nínú náà ni ó tún wá lè gbọ́ lẹ́nu tèmi ní sọ pé ẹnìkan wà nínú náà láyé àwọn ẹyọ kan tó dá mi lójú dọ́dọ̀ ọlọ́run òun ni pé tí wọ́n bá kú lórí àkídà òun ni wọ́n kú kèfèrí ni wọ́n òun làwọn ṣíyà rọ́fídọ̀n látọ̀rí bọ̀dá mi bẹ́rẹ̀ ń dé àti spíkà agbẹnusọ wọn èyí tọ́lé àwọn àti gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sọ́dọ̀ wọn èdè ọbẹ̀ kú lórí àkídà òun ni mọ́ta káfíra èmi kọ́ mo wí o ọlọ́run ló wí àwọn àfa àwọn sì wí ìgbésẹ̀ mi mo wí ẹjá gbọ́rọ̀ àwọn sars wà lọ. wọ́n gbé foundation yẹn wọ́n ní bíríkìlẹ̀ àníọ́ wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lẹ́fẹ́ sí ọmọ ya mi ọ padà sílé ni o ó ṣe kí ni jama ọ padà sílé ni o kágbákò ọmọ sí ọ kí wọn náà má ṣe àgbákò. wọ́n kọ́ sí jàǹbá kan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ àtàwọn ẹlòmíì tí wọ́n kọ́ ti bòmí jáde náà kìrìsìtẹ́nì mú táwọn kìrìsìtẹ́nì náà ti kọ́ ti àwọn ibìkan jáde ibi táwọn àfáà sọ dé wọn kọ́ tiẹ̀ débẹ̀ kì í sì nǹkan tó pọ̀. àgbákò láàyè tọ́lọ̀ wọn máa bínú sáwọn tí wọ́n gbé foundation yẹn yóò máa bínú sáwọn tí wọ́n ń to búlọ̀kù yẹn torí tí wọ́n fẹ́ ṣe mẹ́ yẹn nítorí bí ọlọ́run ni nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló bọ́ lọ́n bínú wáyé tí ò wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ọyẹ ó ní ìwọ lọ́fẹ́ bá wọn péyìntì ẹ̀ lọ́fẹ́ bá wọn kùn ún ọ̀fẹ́ gbé ọ̀dà lé má ti ṣe gbà o wọ́n ní wọ́n lọ́fẹ́ gba aṣọ sùtánà aṣọ ṣọ́ọ̀ṣì wọ àdájà télọ̀ wọ́n lọ́fẹ́ bá wọn ránṣọ tọ́fẹ́ fi ṣe rìfáìfà má ti ṣe gbà o ọ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àmọ́ ó dé àdúgbò kan ó kó oníṣẹ́ rẹ̀ kalẹ̀. ẹ ti gbọ́ pàtẹ́ lákọ̀ọ́kọ́ àfa kílẹ̀ rẹ̀ dáadáa ọlọ́run bá ṣe dáadáa fún wọn ẹ wá gbọ́ pàtẹ́ lẹ́kẹ̀ẹ́ tán fẹ́ sọ yìí ẹ gbọ́ eléyìí dáadáa o. wọ́n fẹ́ ṣe foundation ní pásítọ̀ bá yọjú àwa ní pé akẹ́lọ́sẹ̀lẹ̀ ń bí wọ́n ní bàbá pásítọ̀ lọ fẹ́ kọ́lé kọ́ gbọ́ sọ̀rọ̀ ẹlẹ̀ kọ́ máa gbẹ́lẹ̀ kọ́ máa kó búlọ̀kù kọ́ máa ṣiṣẹ́ lọ́nìí aleba pásítọ̀ aleba kọ́lé. ṣé ń gbọ́ o. aleba kìrìsìtánì kọ́lé àbá àlè kọ́lé fún kìrìsìtánìtì. aleba kìrìsìtánì kọ́lé létí ọmọ gbé onímọ̀ mi aleba kọ́ ṣọ́ọ̀bù tó ti máa tajà o lè kọ́ kó gbowó o lè kọ́ lọ́fẹ̀ẹ́ gan pásítọ̀ ẹ jẹ́ ìrànyìn lọ́wọ́ ìgbowó níbi ilé pásítọ̀ ẹ jẹ́ ìrànyìn lọ́wọ́ níbi ṣọ́ọ̀bù yìí tí ẹ̀ ní gbowó wọ́n ló lè bá a ṣe ìdájọ́ méjì ni wọ́n mú wa ọ̀rọ̀ méjì wọ́n sì sọ. ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni pé kíkọ́ church ó fẹ́ kọ́ lọ́fẹ̀ẹ́ ni ó fẹ́ gbowó lórí ẹ̀ ni wọ́n ní ọmọ débẹ̀ o
tọ̀rọ̀ Ọlọ́run ọmọ bínú sí ọ ni torí pé Ọlọ́run bínú sí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe yẹn. Àmọ́ tí pásítọ̀ bá fẹ́ kọ́lé tí ó gbé tí èyí ṣe chọ́ọ̀chì, aṣọ tí pásítọ̀ ń wọ̀ wọ́n fẹ́ rán wọ́n gẹ́gẹ́ bíi télọ̀, wọ́n fẹ́ rán agbádá, wọ́n fẹ́ rán àǹkárá, wọ́n fẹ́ rán aṣọ wedding, ò lè bá rán. Àmọ́ fẹ́ rán sùtánà, ní èmi rán sùtánà o. Pásítọ̀ olóko wọ́n gẹ́gẹ́ bíi lébìrà, wọ́n fẹ́ kọ́ bá rólẹ̀, gbogbo tí wọ́n ń ṣe ń bẹ̀ kọ́ bá ṣe. Pásítọ̀ ní màálù kọ́ ọmọ bá dá gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́ máa fún ọ lówó àbí lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ fámìlì kò sá burú mẹ́ ò lè ṣèyún. Pásítọ̀ ó lè ní ṣọ́ọ̀bù kọ́ máa wá àwọn tí ó ṣiṣẹ́ mẹ́ láwọn òṣìṣẹ́. Ẹ̀kọ́ sífì ọ̀wọ́ náà lè sọ̀mítì sífì rẹ tí wọ́n bá gbà ọ́ tó bá ti jẹ́ pé nǹkan tí wọ́n ń ta nínú ṣọ́ọ̀bù ni nǹkan halali ni tí èsì ń tọ́lọ́run láàgbọ̀dọ̀ débẹ̀. O ní ráìtì. O ní ráìtì láti ṣe kíni láti wà nínú ṣọ́ọ̀bù láti jẹ́ sẹ́kẹ́tìrì ọ́fíìsì pásítọ̀. Àmọ́ tó bá jẹ́ pé chọ́ọ̀chì ni aṣọ chọ́ọ̀chì sùtánà wọ́n gẹ́gẹ́ bíi télọ̀ ò gbọ́dọ̀ rán. Kápẹ́ńtà chíàsì tí wọ́n mọ̀ fi jòkó ní chọ́ọ̀chì wọ́n gẹ́gẹ́ bíi kápẹ́ńtà ò gbọ́dọ̀ kán ẹ̀sìn rẹ̀ ò faramọ́. Péńtà ni wọ́n chọ́ọ̀chì ò gbọ́dọ̀ bá wọn péńtì ẹ̀. Chọ́ọ̀chì nu àbílẹ̀ awo wàbí dálíkà fàkísì àbáwọn aláwo. Ẹ̀sìn wa lélẹ́yìí àwọn ọ̀dẹ́ mùsùlùmí náà máa ń gbé káàkiri síbi ń tẹ́sìn wa ẹni tó bá fẹ́ ṣe ìsìláàmù ọ̀ wọnú ìsìláàmù bí dọ̀wà bí tìhì pẹ̀lú àwọn píríncípù tí yẹn fi ń jẹ́ mùsùlùmí ni. Olólẹ́yìn tẹ́ gbàgbé tẹ́ gbà wọ́n lódodo udkhulu fi sílímì káfà ẹ wọnú ìsìláàmù yẹn ẹ má ya mú kan fìkan lẹ̀. Àwọn mùmíní ma kana li mu'minin àyà nínú alukurani kò kẹ́tọ̀ fún mùmíní kan wàlá mùmínà àbí mùmínà lóbìnrin kan iza qadallahu wa rasuluhu amra tọ́lọ́n bá ní bí mo ṣe fẹ́ nǹkan ni wọ́n lọ́lọ́run wí báyìí an yakuna lahumul khiyara kí wọ́n máa yin rẹ̀ òkú tó bá làákà ìmù láàkà ìtì ẹni ọba mu ọba tọba àlékè ọlámù àti gbogbo àwọn tó fi sẹ́rán. Wọ́n máa sọ fún yín pọ́lọ́run wí báyìí ẹ mọ̀ lẹ́ni ẹ̀ ń fi làákà ìró nǹkan. A máa sọ fún yín pọ́lọ́run sọ báyìí bá nábì sọ báyìí ṣe àwa láyà láti máa wá challenge yín lórí sí fídì yín ni. Mo ṣàlàyé fún wọn wọ́n ń gbọ́ mi báyìí ẹ má send anything sí mi mọ́ tó bá ti dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bá ti ń ṣàlàyé fún yín tẹ́ ń lọ́ọ̀yà mi lórí ẹ̀ lórí fídì tí mo wà àyìn sọ̀rọ̀ ẹ débẹ̀ wọ́n mọ kí máa ara mi. Tí n bá sọ nǹkan kan fún yín tí ó bá tẹ́yín lọ́rùn ẹ sọ fẹ́ ẹ lọ bẹ́ẹ̀ lómi nǹkan sọ tiẹ̀ kẹ́ tẹ̀lé tiẹ̀ kó wàá pàdé wájú Ọlọ́run. Ẹni tí ó bá mọ̀ tó jẹ́ bíríkìlà tó lọ kún wọn bí wọ́n ti ń kọ́ chọ́ọ̀chì kọ́ mọ́nú kọ́ sẹ́sẹ̀. Àmọ́ njọ́ tó bá ti mọ̀ táwọn àfáà wa tọ́lọ́run fẹnu wọn gbé jáde báyìí kó lè káàkiri kẹ́ńkàlù kó lè mọ hukumu ìdájọ́ bìnáì alìkẹ̀nísà ìlì mùsùlùmí tó jẹ́ mùsùlùmí dáírì òun wá jẹ́ bá ní ó jẹ́ bíríkìlà fastajaruhu wọ́n wá pè é so an yusharika fi bìnáì alìkẹ̀nísà kóun náà wá kún àwọn bíríkìlà yóò gbowó gẹ́gẹ́ bí mùsùlùmí kò gbọ́dọ̀ ṣe. Lórí mọ́ sí àlàyé ọ̀nà mẹ́rin làwọn afá lọ mẹ́ ráàyí mẹ́rin ló wà lórí ẹ̀. Àmọ́ èyí tí àwọn afá lọ́bẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ jù jùmúhúrù al-ulama 95.5 àwọn afá orí rẹ̀ ni wọ́n wà. Òun ni pé haramu ni ẹni ó bá lọ sí lẹ́yìn ìgbà tó ti mọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni
kò dá nǹkan kan rú nínú ẹ̀sìn ẹni tó bá mọ̀ pé ẹ̀sìn wọ́n ń tì òun lójú ìdájọ́ tọ́lọ́run gbé kalẹ̀ ń tì òun lójú Ọlọ́run gbé ìdájọ́ kalẹ̀ wọ́n ń tì ọ lójú kára ilé rẹ̀ ọmọ gbọ́ kí neighbor rẹ̀ tí èsì mùsùlùmí kọ́ mọ́ gbọ́ ń tì ọ lójú Islam lẹ́mọ̀ lọ́sẹ̀ tó bá wọ̀ Ọlọ́run gbé ọ̀rọ̀ kalẹ̀ sí irin rẹ̀ wò wọ́n sì ń ráwọn mùsùlùmí wọ́n sì ń bá sílámù ló kọjá rò pé àwọn sheikh làwọn ń bà lórúkọ jẹ́ láwọn péjì sí orí burúkú tí wọ́n ń gbé yẹn ẹbí àwọn àfáà yín léèrè kékeré ìdájọ́ ẹ̀ al-Imam Malik wa madhhabuhu Imam Maliki bima'na al-Malikiyya àbí al-Malikiyun àwọn Maliki za'abu ila taharimihi èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni fẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti kọ́ tán wọ́n á ní ìwọ̀ lọ́mọ kí náà ń pè kápẹ́ńtà ó mọṣẹ́ púpọ̀ ní kó wá bá kàga ọ̀gbọ̀dọ̀ kan gbóúnjẹ rẹ̀ síbòmí bó bá jẹ́ láyé ọlọ́ọ̀ jí àwọn àjọ ọlọ́ọ̀ni pẹ́ńtà yìí ni wọ́n ni wọ́n wá gbà lọ wá pẹ́ńtì chọ́ọ̀chì àbílẹ̀ awo gbowó láyé kọ́ lọ jíyà rẹ̀ wájú ọlọ́run eré lẹ̀ kúkú ń pè bí Imam Ali ni ó ní anásu níyàmù ìgbà tó yẹ péré ní gbogbo tá à ń sọ yìí ẹ máa sọ ìgbà tẹ́ ń sùn ìtààmọ́ tún tábàhù bí ẹ bá dénú sàárè yóò kílẹ̀ sí yàtàwá náà ẹ̀yìn tí lẹ́nìkan lọ tó dé padà ní ọ̀rọ̀ ń yá bọ̀ kìí ṣẹ́jú ẹnìkan á lọ ẹ̀yìn náà lọ gbogbo ń tà ń ṣe lọ́lọ́run ń ṣe ìṣọ́wù rẹ̀ ìṣọ́ anmutkida fi kitabin ọlọ́run kọ gbogbo ẹlẹ̀ fi kitabin inú tíra kan la yadhillu rabbi wa la yansa la yadhillu rabbi tíra tí ò lè sọnù wa la yansa bá mi ò sí nígbàgbé ẹyọ kan kọjọ́ mọ́ lọ púpọ̀ fi hadhihi al-mas'ala arba'atu madhahib alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ọ̀nà mẹ́ta làwọn àfáà pín sí lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni tààfáà wa al-Imamu Abul Hasan al-Ash'ari tí gbogbo àwọn àfáà wa láwọn ń tẹ̀lé Nàìjíríà tẹ́lẹ̀ Imamu ahli sunnati wal jama'a fi asiri káfíkún báwọn àkídà rẹ̀ yìí àkídà òun ni àkídà Jami'atul Azhar Sharif University Cairo tí kó wà wá máa lọ bẹ̀ òun ni tá ń parí mẹ́ àkídà òun ni wọ́n ń tẹ̀lé bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làfáà ti fílẹ̀ ń bẹ̀ ó ti fi àwọn kankan lẹ̀ tó ti sí tíra kan tó ń pè ní al-Ibana tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àmọ́ àfáà wa yìí ní gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wa ń tẹ̀lé Nàìjíríà àwọn alájí àgbà àwọn Sheikh Adam àwọn babalagbaji gbogbo àwọn àgbàlagbà dúnà sísná ọ̀pọ̀lọpọ̀ wọn Nàìjíríà o nílọrin o Nàìjíríà sẹ́ni kí sẹ́ni nílọrin lánàá àti jẹta ẹnìkan Haji Muhyiddin ayé Adébísí wọ́n ní as an auto mechanic can I repair pastor's car? Yes, very clear àfà àti ṣàlàyé rẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ lè bá wọn ẹ lè máa ṣiṣẹ́ bí oko pastor fáàmù rẹ̀ lè máa ṣiṣẹ́ ń bẹ̀ fáàmù pastor nǹkan ẹyọ kan tí wọ́n wí náà ní chọ́ọ̀chì á sì sọ díẹ̀ fún yín chọ́ọ̀chì lásán náà ni chọ́ọ̀chì àbí sùtánà aṣọ tí wọ́n fi ń sin ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba lèkè ọlá ká tó débẹ̀ wọn. Wàlékùn salam king josmi marhaban bikum ọ̀gá mi nù Ọlọ́run wà pẹ̀lú yín insha Allah ta'ala onífin ilẹ̀ ọ̀rọ̀ mẹ́rin làwọn àfáà sọ lórí ẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ àfáà wa Imamu Abul Hasan al-Ash'ari àtàwọn ọmọ kéwu wọn
ẹ máa gbọ́dọ̀ tí wọ́n sọ wọ́n ní inna bina al-kana'isi wọ́n ní kéèyàn mọ bíríkìlà tí ń mọ mímọ chọ́ọ̀chì idha banaha muslimun tó bá yẹ pé mùsùlùmí òun náà wá ya bíríkìlà tí ń bá wọn tó búlọ́ọ̀kù àbí ń bá wọn rú yẹ̀pẹ̀. wọ́n inna bina al-kana'is mímọ chọ́ọ̀chì kúfùrùn iṣẹ́ kèfèrí ṣé yìí wọ́n ayé àyín lẹ́nu ni kí ni wọ́n ń ṣe ń chọ́ọ̀chì ṣé kìí ṣe kèfèrí ni wọ́n ń ṣe mẹ́ni tó ti ń sọ ọlọ́run mẹ́ta lọ́kan ṣé mẹ́ta lọ́lọ́run ọlọ́run ní kúlù huwallahu ahad ẹyọ kan ló wọn ọlọ́run lam yalidi wa lam yulad wọ́n fọlọ́ ọbẹ̀ ní ọlọ́run ní lam yalidi wa lam yulad òun ò bímọ wọ́n lọ́lọ́run bímọ wọ́n ní Jésù lọ́mọ ẹ̀ wa lam yulad ọlọ́run lóhun ò níyàwó òun ò ní kúfù lẹ́ni kejì wọ́n nasaba ilayhi ruh wọ́n lọ́lọ́run lẹ́mí mímọ́ kan ọlọ́run ẹ̀mí mímọ́ ja'alullaha thalathan aw ja'aluhu fi thalath ọ̀pọ̀lọ́run ní mẹ́ta olúwa sì wínú alukurani ó ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha gbogbo ẹni ó bá ní mẹ́ta lọ́rọ̀ lọ́kan kèfèrí ni ibi tí wọ́n ti wọ́n lọ ọ̀pọ̀lọ́run ní mẹ́ta wọn ní chọ́ọ̀chì Yorùbá ní ìmọ̀wé òun ni o Yorùbá lẹ́ni tó gbé epo lájà pé àwọn lòun kọ́ lólè pé ẹni tó sọ̀ kalẹ̀ ni àwọn méjèèjì náà lólè wọ́n kọ́ chọ́ọ̀chì àfáà wa ní bina al-kana'is kufrun iṣẹ́ kèfèrí ni yẹn rò pé mùsùlùmí kan á kìlọ̀nù tí làákàyè rẹ̀ ń ṣiṣẹ́ tó fapò yashukku fi hadha al-kalam làákàyè rẹ̀ takò ń tà àfáà wa wí pé bina al-kana'is mímọ chọ́ọ̀chì kufrun iṣẹ́ kèfèrí ni ó ní wa idha bana muslimun tó bá yẹ pé mùsùlùmí ló wá yẹ bíríkìlà àbóhun ni kápẹ́ńtà àbóhun ni péńtà yakunu riddatan fi haqqihi ó ti bẹ́sẹ̀ sẹ́yìn inú ẹ̀sìn listilzamihi iradatal kufri ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ wo nu àfáàwà tó sọ nu mo dákọ̀ kì í wá sàwọn nìkan à ń pa àfáàwà kan ní Zainuddin al-Kattani àwọn náà sọ ẹ lọ wo nu kíta tí mo fẹ́ dákọ̀ yìí al-Furuq lil-Qarrafi al-Furuq tíra tí ń jẹ́ bẹ́ẹ̀ nu bẹ̀lẹ́ ti bá lil-Qarrafi volume 4 page 449 447 ẹ bá ń bẹ̀ abitira al-Mansur fil Qawaidi lis-Sirkishi volume 4 volume 3 lòun sọfà 55 ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ gbà wọlé àwọn kan gbà wọlé àkọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wá lélẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun ni ọ̀rọ̀ tí gbogbo àwọn àfà dúlé lórí alayhi imamu Malik alayhi imamu Ahmad alayhi imamu Shafi'i alayhi Muhammadu al-Hasan Muhammadu bin Yakubu Abu Yusuf bin Abu Yusuf ní bàbá kọfà so àwọn náà wà lórí ẹ̀ àti gbogbo àwọn kìbáàrù mazhabi al-Hanafiya àní mazhabi mẹ́rin mazhabi mẹ́ta gbogbo àwọn afátọ́ wà mẹ́ orí tí wọ́n dúró lórí nìyẹn bí taharimihi èèwọ̀ ni kí náà pèlè èèwọ̀ tó bá ṣe tó jí àwọn àjọ ọlọ́run bínú sí ọ gẹ́gẹ́ bá àwọn afáwà ti sọ wọn pé ń tọ̀hún kèfèrí gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ tí wọn náà ti fi dára rẹ̀ gbọ́ wọn pé ń kèfèrí wọn lọ́lọ́run bínú sí ọ tètè padà lé o bọ́rọ̀ náà ti ṣe rí nu wọ́n lè má go deeper bí mi ti ń go deeper yìí dhahabu ila tahrimi bina il-kana'is òun ni madhhabul jumhur ọ̀gọ̀rọ̀ àwọn afá jaa fil mudawwanatil kubra agbankọgbì tíra wa ní tíra malikiya ó wà nù ẹ̀ pé kíni wọ́n ní ara'ayta ar-rajulu
ayahillu lahu an yu'ajira nafsahu fi amali kanisatin fi qawli Malik àfáà Sànú tó ti tíra al-Mudawana tó kójọ ó kọ́rọ̀ mọ́ Malik jọ wọ́n bi léèrè pé kí ni ìdájọ́ ẹni tí ó wáṣẹ́ lọ sí chọ́ọ̀chì láti ṣiṣẹ́ ń bẹ̀ kó lè gbowó oúnjẹ owó òòjọ́ rẹ̀ sọ́tọ̀ qala la yajuzu lahu kò lẹ́tọ̀ọ́ ó ní li'anna Malikan nítorí pé Imam Malik sọ pé la yu'ajjiru rajulu nafsahu fi shay'in mimma harrama Allahu azza wa jalla ní gbúdọ̀ owó oúnjẹ ọjọ́ rẹ̀ kó wà lọ bí ntọ́lọ́run ṣe léèwọ̀ gbogbo wa la gbà pé èèyàn ò lè ṣiṣẹ́ nílé ọtí torí náà sùn wá fún látọ̀dà nábì bàtà nábì ká àwọn mẹ́wàá yúlàánù fìlàkámúrì àwọn mẹ́wàá kan bẹ ibi dandan Ọlọ́run bẹ lórí wọn níbi ọ̀rọ̀ ọtí torí Ọlọ́run bínú sọtí wọ́n bínú sẹ́ni tí ń mú ayé Al-Qur'ani wa ànábì wa ṣàlàyé rẹ̀ èèyàn mẹ́wàá lọ́lọ́run bá wí o nígbà tó lọ ní fajtanibuhu oní rijsun min amali shaitan ní tí ọ̀dá ni ẹ̀gbin lọtí Ọlọ́run ní fajtanibuhu ẹ jìnnà sí Ọlọ́run lé wa kú mẹ́. Sala Yusufu al-Qaradawi only then why did Allah say we can marry Christian female and he makes mushrika haram? Naam, Ọlọ́run sọ yín lẹ́san olóore question tó dáa ni Ọlọ́run la lè fẹ́ wọn yes ó la lè fẹ́ wọn ká máa fún wọn lóúnjẹ ká máa fún wọn lómi ṣé tí máa ń lọ church sí ká stop rẹ̀ ni Ọlọ́run la gbọ́dọ̀ stop rẹ̀ a ní stop rẹ̀ ṣùgbọ́n ṣé ká máa bá lọ church ni a lè bá lọ church ṣé ká fún un lówó tí ọmọ fílẹ̀ church ni a lè fún lówó tí ọmọ fílẹ̀ church a lè fẹ́ wọn níjọ́ tí wọ́n la lè fẹ́ wọn níjọ́ tí mùsùlùmí ò tí ì pọ̀ a lè fẹ́ wọn dìsínà bí mùsùlùmí ṣe pọ̀ tí wọ́n bá rí tó tẹ̀yàn lọ́rùn Ọlọ́run la lè fẹ́ so ṣùgbọ́n Ọlọ́run ò ní ká kún wọn lórí iṣẹ́ tí wọ́n ń ṣe wọn ẹ fẹ́ wọn kẹ́ lè fi fọkàn wọn mọ́lẹ̀ nígbà tó lọ ní alẹ́ kí tí gbọ́n náà lè fẹ́ wọn ẹni tó bá mọ̀ pé wọn ní sọ òun di torí pé problem tí ń bẹ́ẹ̀ tó bá fẹ́ kìrìsìtẹ́nì ni pé problem méjì ní bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kò gbọ́dọ̀ wọ́wọ́ gan lọ sínú kìrìsìtẹ́nìtì tó bá wọ́ ọ lọ báyìí rẹ̀ ní odi kèfèrí nù ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ kìrìsìtẹ́nì tó wá padà táwọn ọmọ rẹ̀ padà wá di kìrìsìtẹ́nì gbogbo àwọn tí wọ́n di kìrìsìtẹ́nì wọ́n lọ jẹ ìyà rẹ̀ wájú Ọlọ́run torí òótọ́ kìrìsìtẹ́nì fẹ́nu ẹni tó wá ti mọ̀ pípa àwọn ò ní ka obìnrin tóbìnrin ó fi wá kó àwọn ọmọ lọ síbi ẹ̀sìn rẹ̀ ọ̀bọ̀rọ̀ fẹ́. Now n tá a fa wa sọnù kálọ̀ wọn Mudawana al-Kubra ìní máa kó ti àwọn tíra púpọ̀ torí ọjọ́ tó lọ. Jamiu Wahab wọn láwọn tí máa ń ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀ àmọ́ nísìnyí tẹ́ ẹ ti mọ̀ Ọlọ́run ó pèsè àrísìkí mi fún yín ó pèsè ọ̀nà jẹ mi fún yín wọ́n bá ṣe wù yín ní kẹ́ ẹ fọwọ́ mú àwọn ọgbà yín níyànjú kẹ́ ẹ má ṣe má ọgbà yín níyànjú kẹ́ ẹ má ṣe má ìyànjú làwa lè gbà ìyànjú làwa fà gbúdọ̀ gbà kì í ṣe pé kí wọ́n tú láti kí wọ́n á sì pèlè yín pé ẹ ti dìgbè ara o àfọ ma ala rasul illa al-balagh in tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pèpè sí súnà tí ò yé wọn wọ́n fa Al-Qur'ani lẹ̀ wọ́n fọ̀rọ̀ àdìsí ànábì lẹ̀ wọ́n lọ gbọ́rọ̀ àfáà sọ pé àfáà bá ṣe sọ pé ó tírèsì rẹ̀ lọ́nu Kùránì tí ń bẹnu Kùránì ó tírèsì rẹ̀ lọ́nu àdìsí tí ó bá ti sí nínú àdìsí gbogbo táwọn kàkàlẹ̀ fún wa yìí ní ṣe pátápátá ní mẹ́rin rẹ̀ wá fún nínú Al-Qur'ani àti nínú àwọn àdìsí àti ijma'ul ulama nǹkan mẹ́rin ni òun nìpìlẹ̀ ẹ̀sìn wa táwọn mú ẹ̀sìn wa ń bẹ̀ fi nususil Qur'an láì ṣe istisna Qur'an tó bá ti wá fún wa báyìí tó láti ní ká mú ẹ̀sìn wa nù fi sahihi sunna èyí tí wọ́n bá wí fún wa tó sọ̀háhà tó jẹ́ authentic hadith lọ́dọ̀ ànábì apik ẹ̀sìn wa ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta fil ijma' fima ajma' alayhi ulama'u ad-din táwọn afẹ́sẹ̀ panupọ̀ lé lórí so hadisa kan ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ láyé ìjọ́un tẹ́lẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ nísìn bí àwọn adájọ́ ní vf kìíní kan tó máa ń gbé àtọ̀ sínú ara wọn àwọn àfáà ní wàá jókòó
wọ́n wà wo kílẹ̀ tí wọ́n bá panupọ̀ sí òun lá máa tẹ̀lé kì í ṣe pé àwọn fi làákàyè wá ṣẹ̀sìn torí pé làákàyè tiwọn kì í ṣe mujaradi akli mujaradu kan ní tó yẹ pé mahadahul Qur'an nurul Qur'an ìmọ́lẹ̀ al-Qur'an tí wọ́n ti há sórí tí wọ́n ti ń digest ọlọ́wà ń bẹ̀ ẹ̀tọ́ fún tèmi àti so ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni al-qiyas ìrẹsẹ̀ láyé ànábì bóòlù ànábì ṣe ìrẹsẹ̀ láyé Abubakar bóòlù Abubakar ṣe Usman Ali kankan afaw Abdullah wọ́n ní sheikh what if the bricklayer used like 4 months without seeing any work ìbéèrè tí ẹ béèrè yìí ibi tí mo fẹ́ parí ẹ̀ sínú tó bá wá jẹ́ pé èèyàn ò rí sẹ́mi kódà kó má jẹ́ 4 months ó dídí oṣù kan kódà ọ̀sẹ̀ mẹ́ta tó wáṣẹ́ tó rí tí ò sí nǹkan míì tó lè ṣe ọ lọ sí náà ni ọ lọ sí náà nu títí tó fi rí mi jọ́ tó bá ti rí mi báyìí tó wáyé pé ibi iṣẹ́ òun náà lọ wà ó kù wákàtí kan àbí kù wákàtí méjì ní wọ́n fi ní wá o iṣẹ́ bọ̀ ń bí wọn wá kíní kankan máa bọ̀ wá sósì iṣẹ́ ti yọ́ ń bí báyìí o gbúdọ̀ fílẹ̀ lẹ́nu ẹsẹ̀kẹsẹ̀ ó sì fowó ó fílẹ̀ ó fowó òun náà lẹ́ ọ lọ bí iṣẹ́ tọ̀hún lẹ́nu ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó fílẹ̀ àmọ́ ẹ jẹ́ kí n yanjú ẹ̀ débi tí mo fẹ́ yanjú ẹ̀ dé náà kó tó di pa máa dáhùn sáwọn ìbéèrè yẹn inshallah ta'ala so kálọ̀ wọnú Mudawana al-Kubra volume 4 page 318 abambe kálọ̀ wọnú tíra wa Mawahibul Jalil li Abi Abdullah al-Maghribi tíra wọn Malikiyanu gbogbo ẹni tó bá jẹ́ Maliki tí ó mọ̀ wọn dáadáa yóò familiar pẹ̀lú àwọn tíra wọn yìí volume 5 ní tíra tiẹ̀ page 424 abambe kí ni àwọn Hanbali táwọn mọ̀ Maliki nù àwọn kí ni wọ́n pè ta muharramu ni haramu ni àwọn àfáwà Hanbali àwọn Hanabila pàpà jùlọ mọ́ Hanbali àti gbogbo àwọn àfáwà Ibn Taymiyyah wọ́n nà kọ́lá ọ̀rọ̀ mọ́ Muhammadu wa nínú tíra àwọn tí wọ́n ń pè ní Iqtida'u Siratil Mustaqim tábà lọ wo mujalladi alákọ̀ọ́kọ́ sọfà 244 sọfà 244 abàmbẹ́ Iqtida'u Siratil Mustaqim mujalladi kan náà tẹ́lẹ̀ kí ni wọ́n á pè ẹgbọ́n tí wọ́n Imam Muhammadu wí ó ní mọ́ni i'taqada ẹnikẹ́ni tó bá dàbí ọkàn tó ní bìlífù annal kana'isa pé chọ́ọ̀chì buyutullah ilé ọlọ́run ni bí brọ́dà mi dáadáa ni wọ́n tí wọ́n pè mí lánàá tí mo ní ọlọ́pàá ni wọ́n ọ̀gá ọlọ́pàá sì ni wọ́n ìyẹn dáadáa sì ni wọ́n sí mi àmọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìfiṣeré ìtọ́lọ́run bá wí mo ní ìwé fún yín tẹ́ bá fẹ́ ẹ take care tẹ́ ẹ bá fẹ́ ẹ filẹ̀ lọ́bì lọ́dọ̀ àwọn àfáà mi. man i'taqada ẹnikẹ́ni tó bá ní belief annal kana'isa pé chọ́ọ̀chì buyutullahi pé ilé ọlọ́run ni bẹ́ẹ̀ ṣe ní belief rẹ̀ tí ń sàlàyé fún yín lánàá tẹ́ ẹ fẹ́ gbà wọn. wa anna Allaha yu'badu fiha pé ọlọ́run ni wọ́n ń sin nínú chọ́ọ̀chì ẹnikẹ́ni nínú mùsùlùmí tó bá lẹ́nu àdìọ́ kan wọn ni. aw ma yaf'aluhu al-yahudu wan-nasara àbí ń táwọn kìrìsìtẹ́nì àtàwọn jù ohun tí wọ́n ń ṣe wọn láwọn ààyè ìsìn wọn ni ibadatun lillah tó bá lọ gbà pé ẹ̀sìn ni wọ́n ń jọ́sìn fọ́lọ́run wa ta'atun li rasulihi àti pé wọ́n ń tẹ̀lé ànábì nu aw annahu àbí pé ọlọ́run yuhibbu dhalika wa yarda ọ̀fẹ́ tí wọ́n ń ṣe ó sì yọ́nú sí aw a'anahum àbọ̀ wá ràn wọ́n lọ́wọ́ ala fatihiha lórí kíkọ àbí lórí rírun fèètì rẹ̀ wa iqamati dinihim àbóhun náà ń kún wọn pé kírísímàsì dé mo lè ran fáwọn pásítọ̀ ọ̀rẹ́ ran màálù bí àwọn irú àwọn sẹ́nitọ́ Olúṣọlá Sàràkí ẹni tí mo nífẹ̀ẹ́ náà àwọn olóṣèlú ní sẹ́nitọ́ Olúṣọlá Sàràkí ọlọ́run ní máa ń ṣèfẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ nù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ irú wọn tí wọ́n máa ra àwọn nǹkan fáwọn èèyàn nínú kírísímàsì àwọn pásítọ̀ àwọn ti kìíní kan ẹ máa gbọ́ dájọ́ wọn. wa iqamati dinihim abẹ́ni tí ń ràn wọ́n lọ́wọ́ láti lè máa rẹ́sìn wọn sí tí èèyàn bá jẹ́ gọ́fúnà lù ó bá jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí gọ́fúnà Kwara State tó ní AA Abrahaman ṣé wọ́n lè fowó ìlú kọ́ chọ́ọ̀chì owó Kwara yes wọ́n lè fi kọ́ owó ìjọba nù àjọ níní
bí wọ́n bá ṣe ń kọ́ mọ́sálásí wọ́n lè fowó kọ́ chọ́ọ̀chì náà owó ìlú ni ìlú wo sì ṣèlú mùsùlùmí Nàìjíríà secular state Nàìjíríà tó bá jẹ́ Saudi nìsí wọn gbọ́dọ̀ fi owó bá ń kọ́ ṣùgbọ́n Nàìjíríà pàápàá jùlọ bí that Kwara state àtàwọn ilẹ̀ Haúsá bóyá Kánò gọ́vùnà Kánò bó ṣe ń fowó kọ́ mọ́sálásí fáwọn mùsùlùmí ló gbọ́dọ̀ fowó ìlú kọ́ chọ́ọ̀chì fáwọn náà kò lẹ́sẹ̀ owó ìlú tá a jọ ní ni àmọ́ owó tàkú ara rẹ̀ nígbà tó ti kú òun gọ́fúnà àbí nù sálárì tara rẹ̀ kò gbọ́dọ̀ fi kọ́ chọ́ọ̀chì àwọn nǹkan yìí very simple Islam clear Olúwa ní qad anzalna ilaykum ayatin bayyinat àwọn ntàwọ̀ Ọlọ́run àdájọ́ wa ó clear so now wa iqamati dinihim wa anna dhalika ẹni tó bá believe pé gbogbo tí wọ́n ń ṣe qurbatun ìsúnmọ́ làwọn náà fi ń súnmọ́ Ọlọ́run àwùtọ́ àtún àbáwọn náà wọ́n ń tẹ̀lé tọ́lọ́run pẹ̀lú tí wọ́n ń ṣe fọwọ́ káfíìrì kẹfẹ́rẹ́ lẹ́ńtọ̀ táwọn wí àfáwà Ahmadu bunu Hanbali tí wọ́n parọ́ wọn parọ́ ogun táwọn àfáwà wínú tọ́lọ́run gan wínú tọ́lọ́run gan wínú ọlẹ́lẹ́kejì àfáà lẹ́kẹta aṣàfihìyà kí láwọn ṣàfihì kálọ̀ olú hash ń bẹnu kitabul ummi Imam Shafi'i kitabul ummi àgbà tírà àwọn ṣàfihìyà nù bí àwọn mudawanati tiwa náà al-ummu kálọ̀ wo volume 4 sofa 213 tó bá jẹ́ àfá search lórí Google yóò gbé wá fún wọn ní ti ń wí volume 4 sofa 213 wọ́n ní la yasihu kọ̀tọ́ ọ̀bẹ́sìn ìsì ìjáàrù dhimmiyin musliman kí kìrìsìtẹ́nì kan kó wá gba mùsùlùmí kó gba mùsùlùmí ní kíni kó gba mùsùlùmí ní òṣìṣẹ́ kó gba mùsùlùmí lóṣìṣẹ́ líbìnà ìkànnì ìsàtìn ní kó máa fi kọ́ chọ́ọ̀chì ọmọ bá ń kọ́ chọ́ọ̀chì gbogbo ìtí ọba wọlé jẹ́nu òjíṣẹ́ ilé rẹ̀ ó lè bá kọ́ ẹ bá ṣe ń tọ́lá àwọn yẹn ń dà pọ̀ lè bá kọ́lé lè bá ránṣọ yàtọ̀ ń sùtánà tí wọ́n lọ chọ́ọ̀chì kóòtù rẹ̀ ó lè bá rán yúnífọ́ọ̀mù léèwé táwọn ọmọ rẹ̀ ó lè bá rán aṣọ kíni ẹgbẹ́ táìjọ ń ṣe ládùúgbò wedding wọ́n fẹ́ ṣe wedding kìrìsìtẹ́nì sí kìrìsìtẹ́nì náà ni wọ́n fẹ́ ṣe wedding ó lè bá wọn ránṣọ wedding ṣùgbọ́n gbogbo àwọn tó bá ti pàtẹ́ mọ́ chọ́ọ̀chì tó jẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá wọn ṣe. Imam Subuki ẹ lọ wọnú Fatwa as-Subuki wọ́n pè tẹ́ra kan ní Fatwa as-Subuki al-Imam as-Subuki mujalladi ẹlẹ́ẹ̀kejì mujalladi ẹlẹ́ẹ̀kọkànlá sofa 369 page 369 ẹgbọ́n tá a fà wí wọ́n ní bina ulkanisa kíkọ́ chọ́ọ̀chì bíbá àwọn kọ́ chọ́ọ̀chì kó gbowó haramun bil ijma èwọ̀ ní pẹ̀lú àpapọ̀ gbogbo àwọn àfà min laduni sahaba ila yawmin nasi hadha àwọn àfà tẹ́rí wọ́n pé ní tánjá àfà tọ́lọ́hun àwọn àfà tẹ́rí wọ́n pé tánjá àfà tọ́lọ́hun ni ó bina ulkanisa bíríkìlà níwọ́ kọmọ ọmọ búlọ́ọ̀kù ń bẹ̀ ọ̀fẹ́ sí lọ́fẹ̀ẹ́ ní àbọ̀ ọ̀fẹ́ gbowó bìnà ulkanisa kápẹ́ntà níwọ́ ọ̀fẹ́ bá wọn kan tí ó gbowó ní àbọ̀ ó sí lọ́fẹ̀ẹ́ péntà níwọ́ bìnà ulkanisa afọlẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ cleaner nínú chọ́ọ̀chì mùsùlùmí sì ní àwọn mùsùlùmá ọlọ́dẹ ní wọ́lọ́mọ sọ chọ́ọ̀chì mùsùlùmí sì ní àbí mùsùlùmá gbogbo àwọn nǹkan wọ̀nyí haram ni ìwọ ni kí ló ń pè ní haram tí èèyàn bá ṣe tí ó jí àwọn àjọ ọlọ́run. So n táwọn afa sọ lórí ẹnu àwọn mọ́sàbí ẹlẹ́ẹ̀kẹrin òní mọ́sàbù
àbí kí n má pe mazhabi ráàyí ni ráàyí al-imami Abi Hanifa alayhi rahmatullah. Imam Abu Hanifa ó lóhun tó ń orí n tó burú ń bẹ̀ kéèyàn bá wọn ibi yóò gbowó ọ̀yá rẹ̀ ni àwọn àfáà sì kò sí wọn lẹ́nu wọn sì ráìtì kí wọ́n lè rí àwọn àfáà tí wọ́n ráìtì. Alákọ̀ọ́kọ́ ní Al-Qur'ani Olúwa ní wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan. Ọlọ́run la ta'awanu 'alal ithmi wal 'udwan. Ẹ gbọ́dọ̀ bá wọn kẹ́gbẹ́ ni ẹ gbọ́dọ̀ bá wọn sí bó ṣe wù ú lè mọ́ ọ gbọ́dọ̀ papọ̀ pẹ̀lú àwọn ènìyàn kan láti bá wọn sí al-ithmi ń táwọn èèyàn máa dẹ́ṣẹ̀ ń bẹ̀ tí wọ́n máa yapa àwọ̀ Ọlọ́run bẹ̀. Kí náà ṣe ń chọ́ọ̀jì? Kí náà ṣe ń chọ́ọ̀jì? Yaj'aluna lahu diddan wa ya'buduna fihi ghayrahu. Wọ́n sin ẹlòmíì lẹ́yìn Ọlọ́run chọ́ọ̀chì ni. Nasabu ilayhi waladan. Wọ́n lọ́lọ́run bímọ. Olúwa sì ní lam alid ìbí. Fanasabu ilayhi zuran wa jawran. Bí tí wọ́n ti wọ́n lọ pé mẹ́ta lọ́kan ni wọ́n lọ bá wọn kọ́. Wọ́n náà kún wọn nù. Aya ni tó clear. Olúwa ní wala ta'awanu 'alal ithmi wal 'udwan. Aya alákọ̀ọ́kọ́ táwọn afá dúró lórí ẹnu. Aya ẹlẹ́ẹ̀kejì wà ní Suratu Shura aya 21. Olúwa ní am lahum shuraka'un shara'u lahum mina ad-dini ma lam ya'dhan bihi Allah. Sáwọn wọ̀nyí tí wọ́n ń pe ẹlòmíì lẹ́yìn mi Ọlọ́run ṣé ń ti ń bẹ fún wọn ní shuraka'a Ọlọ́run mi shara'u lahum dina tó ní tí wọ́n ń ṣeun ẹ̀sìn ní. Àwọn yìí lẹ́yìn wa máa lọ bá wọn kọ́ church. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nù. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta táwọn afá mú wa. Àwọn afá ní ash-shara'i'u kulluha gbogbo òfin títí ń dé kí Islam tó dé. Gbogbo òfin ti Nuhu ni, ti Ibrahim ni, ti Ismailu ni, Isahaku ni, Yakubu ni, Dawudu ni, Sulaimanu ni, alayhimus salam. Tó fi dérí Sayyiduna Musa wa Sayyiduna Isa Ruhullah wa Sayyidul Wujud Muhammadun bin Abdillah sallallahu alayhi wa sallam. Tó fi dórí oúnjẹ Ọlọ́run gbogbo òfin wọ̀nyí gbogbo òfin kulluha muttafiqah gbogbo ẹ̀ lọ panupọ̀ lọ parapọ̀ lọ pọwọ́pọ̀ ala tahrimil kufri. Èèwọ̀ ni gbogbo tí máa ti ń jẹ́bọ. Àwọn afáwa ní wàyálìsàmù min taharimil kufuri. Tábà tí wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lè wọ̀ lẹ́bọ. Ó ti túláàsì taharimu aw taharima insha il-makan. Wíwá prepare àyè kan kíkọ́ àyè kan fún àyè òun ni. A jẹ́ pé ìwọ̀ lòun náà. A jẹ́ pé ìwọ̀ lòun náà. Èmi mú tí o. Bí mọ́ṣálá náà ṣe rí náà ni pé séèyàn lè báyàn kọ́lé ọtí bíríkìlà ní wọ́n sọ pé ilé ọtí la fẹ́ kọ́ síbí o sẹ́mi náà lè bá wọn kọ́. Lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n náà mọ̀ wọ́n tó ń gbé nǹkan kí nǹkan yìí kiri torí pé àwọn àfa àtọ́sọ́lẹ̀ fẹ́ràn. Ọlọ́run sì máa ń ṣèfẹ́ Islam lọ dàrú débi tó dàrú dé. Tó fi jẹ́ pé irú àwọn àgbàlagbà àfa òun ni wọ́n sọ̀rọ̀ ẹni tí ó lọlé kéwú kankan lọ create page tí ò ní gbójú jáde àtàwọn tó gbójú jáde náà wọ́n máa criticize ẹ̀. Nítorí lẹ́yìn tí pásítọ̀ kan sọ̀rọ̀ káwọn kan wá jáde kan wọ́n criticize pásítọ̀ náà dé bó ṣe pórí ìranù ni wọ́n wà wọn. Kò sí ihtiramu at-takhassusati mọ́ kò sí ihtiramu al-kaba'iri mọ́ al-kibari mọ́ pé àwọn àfáàní àwọn tá a bá wájú ni. Kódà kí wọ́n kọ́lọ́hún fi yí àwa jù wọn lọ àlẹ́tọ̀ àti yẹ̀yẹ́ wọn àlẹ́tọ̀ àti máa embarrass wọn kánà záà anhu an shakhsiyatihi al-karama
wal ihtiram abadan Islam yìí ṣe léyìn láíláí èyí táwọn ọmọ alùsùnà kéékèèké ohun tí wọ́n máa ṣe ẹ orú mùdírù markaz kẹ́nìkan kọ́ jáde torí pé ó gbẹ̀yìn àfa alùsùnà yìí látòrí àwọn àfa wa Sheikh Kamaluddin Yunus yìí náà hafizahullah wa ra'ah àti gbogbo ẹ̀yin tírú àwọn àfa yìí tí wọ́n pọ̀n sẹ́yìn tí wọ́n máa ń yìn yín Habibullah Adam Ali lórí ẹlẹ́ẹ̀rí ni àbí bí ṣe ń dùn mọ́ yín àbẹ́lẹ́ yìí ń bá súnà tẹ́ ń pèpè ó bá súnà mu ní tó jẹ́ gbọ́ ọmọ ẹni abáṣe abẹ́sẹ̀ correction náà kàmáṣe Habibullah Adam àbà gbogbo yín sì dákẹ́ tó sẹ́ni ó lè sọ̀rọ̀ lima لأن لا يهجمكم هذا الرجل تخافونه èmi àti mùdírù àlè máa ń wà lórí àwọn masáìlú tá a papọ̀ ṣùgbọ́n bí irú eléyìí ńkọ́ Islam kọ́ lélẹ́yìn òní abadan kò sì lè jẹ́ Islam tà nábì tó gbé wá Islam tó jẹ́ pé hafa asigar ikram alkibar Islam tó jẹ́ pé kullu ihtiram àwọn wo la nábì ń sọ fún àwọn wo la Al-Qur'ani tọ́lọ́ ń bá nábì wí nítorí wọn sí láti wọn ò tí Islam ò tí dúró déédéé ní mí ètí gba Islam nu wọn gan law kunta faddan ghalidha law kunta faddan tó bá jẹ́ni tí ń sọ̀rọ̀ àìlójútì ghalidha liqalbi kàn rẹ̀ lé oníkan lọ́mọ́ sí jù anfaddu min hawlika ó túká àwọn èèyàn ọmọ ẹ̀dí wọn fẹ́ ṣe mọ́ súnà náà dà tẹ̀ fi bá gbogbo nǹkan jẹ́ bá ṣe fẹ́ pèèyàn ṣe súnà dáwà ò ní usulubu ni alaysa li da'wati usulubun dáwà ò ní usulubu ọlọ́run fún àyẹ̀lọ́kọ̀ ànábì bí ó ti máa ṣe dáwà oni pe wọ́n bílẹ̀ hikimati pẹ̀lú wisdom dà bí Habibullah Adam níkẹ́ lẹ́sìn olúwalékè ọlá lọ lẹ́sìn bá ṣe gbé nǹkan rẹ̀ kó wá ní kálukú bá ṣe ní ọgbà àwọn àjọ ọlọ́run ẹ fi ń kálukú lẹ̀ ẹ ṣe wá sí ẹ pè àwọn èèyàn tí wọ́n bá ṣe tí ó correct ẹ ṣe correction fún nǹkan náà ṣùgbọ́n kí ẹ haba èmi ò sọ̀rọ̀ ta àfà yẹn o tẹ̀yìn bàbá wọ̀nyí látòrí àfà Sheikh Kamaluddin Yunus hafizahullah nílò lẹ jáde tẹ́ pé ọmọ yìí tẹ́ pé pẹ̀lú ohun tó yẹ kéèyàn tágbàlagbà ó lò haba tó ẹ̀sìn wo lélẹ̀ lù súnà wo lélẹ̀ ṣé ń dùn mẹ́yìn náà ni. Dr. Sharafuddin hafizahullah wa ra'ah sáwọn náà gbọ́ ni wọ́n gbọ́ náà ibà wọn fáwọn èèyàn lésì tí wọ́n bá tún ní ọ̀rọ̀ wọn máa ń fáwọn èèyàn lésì gbogbo ẹ̀ náà wọ́n ń gbọ́. báwọn èèyàn sọ̀rọ̀ sí bẹ́sìn ṣe rí ìdùnnú yín ni sẹ́yìn nìkan lẹ fẹ́ wà lìjánà ni kí ni tí ìdùnnú pé àwọn ọmọ ìyá mi wọná àwọn nìkan wà lìjánà kí ni ìdùnnú mi kí ni ìdùnnú yín kí ni ìdùnnú rẹ káwọn tí wọ́n ti lọ lánàá wọ́n wọná ẹ̀yin tẹ́ ẹ délé ní ẹ̀yin wà lìjánà àwọn tó tún bọ̀ lẹ́yìn wọ́n tún wọná àwọn tẹ́ ẹ jọ wà láyé ẹ̀yin sẹ́ẹ̀tì yín nìkan lẹ́yìn wà lìjánà gbọ́ àyókù náà ni. àwọn tí wọ́n lọ tí wọ́n ṣe nǹkan pẹ̀lú àìmọ̀ àwọn tí wọ́n ṣe pẹ̀lú mímọ̀ ẹni ó ṣe wá ṣe tọ́mọ̀ mọ̀ sí bídíà tá à ń pariwo yìí gan ọmọ ọmọ ṣe sínú náà inú náà lọ́lọ́run promise wa rahmati wasi'at kulla shay àní káwọn èèyàn máa ṣe bídíà o abadan tí ó bá ti sínú ẹ̀sìn bí èèyàn bá ṣe ọlọ́run ó dà lù láyà ni ọlọ́run ó fi bàyókù jẹ́ bídíà lélẹ́yìí mọ̀lúdì ló ń ṣe ókè bídíà lọ́dọ̀ tiwa àyọkù lọ́lọ́run ó ṣe nù kò wá ní ìrun tó kíkọ́ bàrún jẹ́ àwẹ̀ tó gbà kọ́ bàwẹ̀ jẹ́ àmì mi ò rí gbogbo àwọn tí wọ́n dá gbogbo nǹkan irú àwọn àgbàlagbà wọn náà ni níjọ́ tí kìíní ti ń bọ̀ kò sí ẹja kóra pọ̀
ẹni ọba ti bú èébú kan tó ṣe tí ọ̀dà kan ó gbé sínú ẹ̀wọ̀n nígbà tó yẹ pé kálukú náà ń tọ́ bọ́ lé balẹ̀ lé jẹ́ á sì wá rẹ̀ ń bú bàbá wa àná ń bú bàbá yín á lè rẹ̀ lọ́n kọ́ bá sẹ́tù gbogbo ẹ̀ ẹ jẹ́ sẹ́sìn ẹ̀sìn ti dàrú ẹ ti dẹ̀sìn rú àwọn èèyàn mọ̀ tí wọ́n fẹ́ ṣe mọ́ wọ́n wá confused kálukú ti wá sọ di party àtàwọn àwáyé ni àwọn tàwa báyìí ni súnà náà pín súfì náà pín oríṣiríṣi àwọn súfì táwọn náà ti ń lura wọn gbogbo ń tẹ̀yìn sí èyí náà sí nítorí ọlọ́run náà nìyí náà àwa lọ̀gá àwa ń kíní kankan kálukú wá máìkì síbẹ̀rù ọlọ́run mọ́ àwọn bàbá tí gbogbo wọn ṣe kalẹ̀ táwọn òwò ọ̀gá táwọn kan ń ṣe tiwọn lọ tán sì gbà fúnra wọn àwọn ọmọ wa délé ní ẹgbọ́dọ̀ mọ kún àbá wa lé níbi ìtàná kíní kankan tiwọn náà ti dàrú kú wá náà bára wọn jà náà ṣe a bá ń bọ́ àwọn ìṣúná náà pé ẹ̀yin náà ti pín báyìí ẹ dasọ́bù ọ̀pá aṣọ padà bẹ́ ọba tán àti gbogbo wa àtẹ̀yìn náà já ṣọ̀kan náà já padà síbi ẹ̀sìn òdodo ẹ̀sìn òdodo bó l'Ànábì ṣe bó làwọn sàhábà ṣe èyí tó dá mi lójú wallahi òun ni pé 95.5 àwọn tí wọ́n ṣe súnà nílẹ̀ Yorùbá lónìí ẹ̀gbọ́n 95 ni 95.5 tí wọ́n ṣe kìí ṣe súnà tànábì ni wọ́n ṣe súnà tàwọn àfá àwọn tí wọ́n gbà fún ni wọ́n ṣe kìí ṣe súnà tànábì lélẹ́yìn. ẹni tó bá dùn mọ́ nǹkan nìkan wọ́n jáde kọ́ máa bú mi dúdú ọ̀rọ̀ tí ń sọ mo sì wà látàná náà mo wà lónìí Insha Allah ta'ala. Agba àwọn bàbá wa lẹ́yìnmọ̀ràn àfà wa Sheikh Omodeni Yunus kán dákun torí tọ́lọ́hun àwọn òdodo ọ̀rọ̀ tán ń gbé kalẹ̀ wọn káwọn náà máa gbé kalẹ̀ pẹ̀lú ọ̀nà táwọn yóò tún gbà gbọ́ yé tí àwọn èèyàn fẹ́ kan sí láyé tá a wà yìí mọ́ ẹ ṣe mọ̀rọ́ àwùjọ ọ̀nà ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan lèyàn fẹ́ sọ èèyàn lè gbọ́nà 100 sọ tí mẹ́sẹ̀jì tí wọ́n fẹ́ pàṣẹ ó sì lọ àwọn tí wọ́n ń sin ẹ̀sìn ìranù tí wọ́n ń sin náà wọ́n ní rí pé èèyàn àtàkì ẹ̀sìn àwọn ẹlòmíì rí bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ pé àwọn àtàkì ẹ̀sìn àbá àtàkì kọ̀ọ̀kan wá ìsìláàmù máa kàn pé kọ̀ọ̀kan méjèèrè ẹran tí ẹni tó lógun tí ń pa ogbó mùsùlùmí títọ̀ òun fẹ́ bẹ́ wá ní la ilaha illallah wà pa arábìnrin kí ló dé tọ́ ọ̀pá lẹ́yìn ìgbà tó sọ la ilaha illallah onírọ́ ní pa ìdà ní bẹ̀rù anábìnrin sọ ọdọ́ kan rẹ̀ ni ìsìláàmù kí ẹwà àwọn hukuku ta ní hukuku lil muslim hukuku al-muslim al-qarib hukuku al-muslim hukuku al-akhu ghayru al-muslim هذه الحقوق التي جمعت لنا في هذا الدين لما تركناها kí a padà síbi ẹ̀sìn Ọlọ́run ẹ má jẹ́ pé ń tó jẹ́ owó alérè náà ní owó àwọn kan ti kó àwọn owó òǹjọ lánàá wọ́n kú tòwó wọn ẹlòmíì problem náà sáfẹ́ lórí pa dídádú ọ̀dá ẹ̀ wọ́n ṣàgbọ́dọ̀ ní mọ́sálásí wọ́n ṣàgbọ́dọ̀ nílé kéwú wọ́n ṣàgbọ́dọ̀ ní jàmọ́ tí ń kálukú wá káàkiri náà nìyẹn wàláhì kẹrin àwọn èèyàn táwa náà gbọ́njú bá wọ́n nílé kéwú wọ́n ní gbogbo ẹ̀ ẹyẹ òkírun ń bẹ̀ mọ́ lónìí wàláhì ẹlòmíì ní mọ́sálásí ẹ̀ ti di chọ́ọ̀chì lénìí nípa àníyàn tán fi gbé kalẹ̀ ọ̀dà yábẹ̀rẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá o now lastly torí pé mo mọ̀ wà já eléyìí sọ́dọ̀ àwọn sheikh ni kọ́lọ́n bá ti dáadáa fún wọn kán dákun èmi ń gbádùn òdodo ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn kan wọn bá fi mẹ́tọ́ọ̀dù tí ó tutù jù báwọn lọ nígbà tí wọ́n ní ìyá ànábì wà nù náà tí ń sọ́fà lọ́wọ́ báyìí sẹ́yìn ti dénú náà rí mẹ́ni. ok àwọn àfáà kan sọ pé àbá ànábì àwọn àfáà kan sọ wọn ládìsì kan bádìsì wọn ṣe sọ yìí lọ́dọ̀ ni kì í ṣe mi ni sọ yìí àwọn àfáà ládìsì náà wọn ní ọ̀sọ̀ yìí tá a sì wà pẹ̀lú wọn wọ́n sì sọ yìí gan àwọn àyà títí dànù torí pé mọ́sá yìí kọlù láwù alhadith kàwáhì wàlkùrán kàwáhì wáyá ni ò lè takura wọn láíláí
inshallah ba'da hazihi al-jilsa so jòkó mi tí ń bọ̀ wá nípa rẹ̀ ni wàá sọ wọn parẹ́ bàbá ànábì àti ìyá ànábì o sínú náà wọn wá wọn ò sínú náà wọn à sínú náà tó àwọn àbá tó wá sọ pé tí wọ́n ń sọ́fà lọ́lọ́ báyìí irú àwọn ọ̀rọ̀ náà sẹ́mọ̀ yóò ṣe kí àwọn èèyàn téèyàn ò sì lẹ́rìí kan tó dáni lójú tó jẹ́ alákọ̀ọ́kọ́ ni pé hadith gan ahadi ni kì í ṣe qat'i laysa min al-qat'iyyat sunniyatun min dhanniyat ni níta bá sì fẹ́ fi ṣẹ̀sìn ọlọ́run tá fẹ́ fi ṣẹ̀sìn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ kan náà qat'iyyat so ibẹ̀ ń kọ́ àpàdà wá ṣàlàyé eléyìí ni ẹnìkan béèrè ìbéèrè kan tó ti lọ lẹ́ẹ̀kan tí mo ní wọn àdá lóhùn wọn ní answer my question please does that mean the level of kufru of the people of the book is better than kufru of mushrik? Please, Sheikh, is better than kufru of mushrik? Me understand the question yìí dáadáa but ẹ jẹ́ kí n tún kà bóyá yín understand ẹ̀ torí pé n tẹ́ béèrè yìí níbo ni mẹ́sẹ̀jì yẹn wà wọ́n mọ̀ ti sá lọ. Well, mi ò rí mẹ́sẹ̀jì yẹn but èyí tí mo gbọ́ yé ń bẹ̀ tẹ́ bá wà ń bẹ̀ ẹ lè tún type àbí kẹ́ tún summarize kó lè yé dáadáa but tí mo gbọ́ yé tó wáyé pé òun náà lẹ́mìí ni pé ṣe kúfúrú àwọn alùkìtàb which is àwọn tá a fún ní tírà so better ju tàwọn ẹlẹ́bọ lọ. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn alùkìtàbì tọ́lọ́hun sọ ní alukurani àwọn alùkìtàb tọ́lọ́hun sọ àwọn tá a fún ní tírà àwọn bani israẹla ni sẹ́rí ẹ̀sìn bani israẹla ẹ lọ́ọ́ wò bí tọ́lọ́hun ti sọ̀rọ̀ nípa anábì musa àtànábì isa pátápátá nínú alukurani ẹ lọ́ọ́ wò ẹ̀yin náà lọ́ọ́ check ẹni bí tọ́lọ́hun bá ti ń sọ wa rasulan ila bani israẹla bani israẹli àwọn bani israẹli àwọn israẹlite àwọn péré lọ́lọ́run rán wọn sí kò rán wọn kọjá abẹ́hùn ni níta àwọn nàìjíríà ń sin àtàwọn ọrú wọn àyọjú náà ni wọ́n ń ṣe àyọjú náà òun ni wọ́n ń ṣe kò tí ń tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn israẹli àwọn israẹlite so àwọn tí wọ́n wá jẹ́ alùkìtàbí minal yahudi àti nasọ́ra àtàwọn tó tẹ̀lé musa àtàwọn tó tẹ̀lé anabi isa aleyhi masalam lónìí tẹ́nìkan bá ń ṣẹ̀sìn kan tó lóhun alùkìtàbí kò sí ti ń yẹ́ bẹ̀rẹ̀ lónìí kèfèrí lè ń tàn kèfèrí òun lè ń tàn anabi dúó ó pe gbogbo èèyàn ó dúó lórí sóró ní wọ́n ń fún rere bí tó wọn anabi dé gbogbo àwọn yín kálukú náà wọ́n tún máa ń pè lọ́kọ̀ wá síbi tó wọn anabi òde kí lóhun náà ya ayu annas gbogbo ẹ̀yin èèyàn náà bí oníyàrá lẹ́sìn náà mọ̀ gbogbo ẹ̀yin èèyàn ìfèrí tó ẹlẹ́bọ ní ọ́ni tó ń bọ Ṣàngó ẹlẹ́bọ ní ọ́ni tó ń bọ ya ẹlẹ́bọ ní ọ́ni tó ń bomi ẹlẹ́bọ ní ọ́ni tó ń bòkè ẹlẹ́bọ ní ọ́ni tó ń bọ màlúù ẹlẹ́bọ ní ọ́ni tó ń ṣe mẹ́ta lọ́kan àìsẹ́ èèyàn sáà ní ọ́ olérí onímú olétí olẹ́sẹ̀ gbogbo ohun tí èèyàn fi jẹ́ èèyàn lónìí tó ń pè ọ́ léèyàn funfun ní ọ́ dúdú ní ọ́ pupa ní ọ́ lárúbáwá ní ọ́ èsì lárúbáwá ayu annas ẹ̀yin èèyàn ìní èmi tí mo dún wájú yìí rasulullahi ilaykum òjíṣẹ́ ọlọ́run ni mi lọ́rán sí káfàtán pátápátá a challenge ẹni náà àwọn tí wọ́n sọ pé mẹ́ta lọ́kan yìí àbí àwọn tó ń gbà pé kírísítẹ́nì wà lójú ọ̀nà bí tọ́lọ́run ti sọ pé òun rán Ìsá sí gbogbo ayé àbí Mùsá sí gbogbo ayé tó mú jáde faqat ursila ila qabilatihim faqat فقبيلتهم هي قبيلة بني إسرائيل وليس بدءا في هذا بل الأنبياء قبلهم kìí ṣàwọn nìkan gbogbo ànábì tán ti wá ṣáájú wọn Nuhu ni Ibrahim ni kíní kan ni ìran wọn lásán lọ́lọ́run rán wọn sí Suleiman ni Dáúdà ni kọ̀bílà wọn nìkan àfọ̀nsí ọlọ́run òun nìkan ṣoṣo nbẹnu báìbù jọ́sìn mi sẹ́ wà mẹ́wọ̀n ní ẹ̀ka báìbù fún mi tí ń gbé yín wọlé nìsín ọ̀gá mi tó ń kọ́ mi báìbù
ṣe wà mẹ́wọ̀n ẹ bá wà mẹ́wọ̀n táìpù ẹ bá yìí ti lọ jẹ́ kí n mọ̀ yóò gbé jáde nísìnyí pé Ìsá ní ọmọ Ísírẹ́lì nìkan ni wọ́n rán òun sí bẹ́ẹ̀ l'Ànábì Mùsá gbogbo wọn Ànábì nìkan ni aran sí Olúwa náà wá pè ní rahmat ọmọ arsalinaka illa rahmatan lil alamin wọ́ọ̀dù lára sí àánú ló jẹ́ ìkẹ́ ló jẹ́ ìgẹ̀ ló jẹ́ òjò l'Ànábì òjò àánú ni o òrùn l'Ànábì òrùn àánú ni alil muslimina faqat la balil bashariyyati jama'a gbogbo tí bá ti ń jẹ́ ọmọ èèyàn l'Ànábì jẹ́ kí á ti gẹ̀ fún òun l'Olúwa rán sí so ẹni tí ń béèrè ìbéèrè kò sí kèfèrí kan tó bẹ́tà kèfèrí kejì pé àwọn mùṣírikù ní wọ́n á bẹ́tà àwọn eléyìí lásìkò táwa yìí o alùlù kìtàbí ò sí mọ́ láyé alùlù kìtàbí kò sí mọ́ láyé wa in najidhum fi bani Isra'il a lọlẹ̀ Ísírẹ́lì gbogbo ẹlòmíì tí wọ́n ti ń sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run káfíìr kèfèrí ni wa man sharakahum fil kufri káfírun mithlahu ẹni tó náà máa ń bá wọn ṣe wọ́n ń ṣe ọdún kìnnì kan òun náà gbà sọ́njọ́ lọ́n tó chọ́ọ̀chì kèfèrí ni wọ́n náà báwọn ṣe ń dáwó tán fowó kún fún mọ́sálásí ẹnìkan ọbẹ̀ wọn o kọ́ mọ́sálásí kírísítẹ̀nì wa kọ́ mọ́sálásí fún wọn kọ́ máa kírun lọ́n tiẹ̀ kò sábúrú owó Ọlọ́run náà lọ́nà fúnlé Ọlọ́run kò sì ní gbaládá àmọ́ nígbà táwọn kìrìsìtẹ́nì wọn bá kọ́ mọ́sálásí ń kọ́ sáà náà wà lè bá wọn kọ́ chọ́ọ̀chì ni kò sí ní tọkàn lọ́wọ́n kan fẹ́ ṣe mùsùlùmí yìí ṣẹ̀sìn orí kì í ṣẹ̀sìn orí ó lè má wà láàká ìtì ẹ̀ mú ṣùgbọ́n ọba tó gbẹ́sìn ilẹ̀ bó ṣe gbé kalẹ̀ náà ti gbọ́dọ̀ fọ́lù rẹ̀ ó gbọ́dọ̀ fọ́lù ẹ̀sìn Ọlọ́run ọba lẹ́kíọ́lá ntọ́ bá ti lóhùn ọ̀fẹ́ nítorí ní tí ìyáálé ilé ìbàjẹ́ ní bá lélé ìbàjẹ́ ìyáálé ilé ìṣe ọba tó gbẹ́sìn kalẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú àwọn rule and regulations tó gáìdì ẹ̀ eléyìí mo fẹ́ eléyìí ní ìfẹ́ tó bá fi tí ọ̀fẹ́ sìn ó dánú ni. so bí tí abàdé lélẹ̀ lẹ́ni ni so ọba alikiola bimannihi wa fadlihi wa karamihi wa ihsanihi abẹ́ kó bá fìjọba Nàìjíríà ní ẹ̀mí balẹ̀ bana minna fi awtanina Ọlọ́run bá fi fàyàbalẹ̀ sí Nàìjíríà bá kún olórí wa tòní President Bọ́lá Ahmed Tinubu wọ́n ń ṣiṣẹ́ púpọ̀ gbogbo nǹkan wàláhì ni bàbá yẹn ń ṣe so Ọlọ́run ó fi eléyìí náà yóò fi pọ́n wọn lé ogun tí ń jà bàbá náà pọ̀ ogun tí ń jà ogun tribalism wọ́n bá jà Yáràndé àwọn Haúsá ń jà tiwọn àwọn Ìgbò ń jà tiwọn nínú ogun tí tó ń jà òun lógun politics àwọn politics bíi tiẹ̀ wọ́n jọ gbádùn nínú ogun tó wá ga jù tí ń jà òun lógun religion tẹ́tí bàbá tinú Ọbásanjọ́ jáde tí ń sọ tán sọ tí ò nonsense lẹ́nu ẹrú lu wa fódìdí ọdún mẹ́jọ ẹ̀yin lẹ kó bá adébítà dé insecurity èwo lẹ́yìn rí ṣe ń gbà tẹ́wàá mẹ́ à ń pariwo ó kàn à ń pariwo kìí ṣe torí ìlú ló fi ní bàbá àwọn fi jáde wá kí ni táwọn ṣe tó ní kú rí nígbà tí wọ́n wà mẹ́ gbogbo mùsùlùmí ẹ máa ṣàdúrà fún ìlú wa ni ẹ máa ṣàdúrà fún president wa àwa rí àsìgbà tiwọn àsìrìn tí wọ́n ń ṣe bí èèyàn bá tójú èèyàn bá là dáadáa yóò mọ̀ pé máa yẹn ń ṣe ìyáláyé àṣẹ wallahi tó bá jẹ́ pé nígbà tán di president wọn bí ìgbà tán fi ṣe gọ́fìnà lẹ́kọ̀ọ́ ni tó abẹ́ Ọlọ́run ọba àlekè ọlá fún wọn Ọlọ́run kó bá kún wọn sí Ọlọ́run kó fún wọn lágbára àti ìmọ̀ àtòyé tí wọ́n fi ń tukọ̀ rẹ̀ Ọlọ́run má jẹ́ Nàìjíríà ó dànù lọ́wọ́ wọn Ọlọ́run dákun má jẹ́ Nàìjíríà ó dànù lọ́wọ́ wọn Ọlọ́run bá fìlú wa lọ́kàn balẹ̀ Ọlọ́run gbé wa borí gbogbo àwọn ológun wọ̀nyí ogun lé ogun ta lọ́tún ló sì yára díẹ̀ ogun ara rẹ ní ogun à ń jínigbé Ọlọ́run dákun gbé Nàìjíríà borí ẹ̀ ogun à ń pani lóru à ń pani mọ́ chọ́ọ̀chì à ń pani mọ́ mọ́sálásí
Ọlọ́run dákun gbé Nàìjíríà borí rẹ̀, Ọlọ́run gbé Nàìjíríà borí rẹ̀, ọlá títóbi rẹ̀, ọlọ́ọ̀gá rẹ̀. Mo ṣàdúrà fún afáwa Yusuf Ọlọ́run gbẹ́bẹ̀, afáwa àgbà láti Jos nìyẹn, Al-Adabi, Ọlọ́run bá ṣe dáadáa fún wọn, pẹ̀lú yín sí jù báyìí lọ, bá dó tì yín kó tẹ́yìn náà ń fẹ́, Ọlọ́run bá fi lé yín lọ. Má jẹ́ wọn jí yín gbé o, má sì jẹ́ wọn jí ẹni tí wọ́n jí gbé tí ó kàn yín, má jẹ́ wọn jí gbé. Jos lẹ́wà, Ọlọ́run ò ní fi kú pa yín, kò ní fi kú rántí yín bẹ́ẹ̀ o, ọlá títóbi Ọlọ́run. Mo ṣàdúrà fún Haji Sultan Aláàyá Adébáyọ̀, Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀yin náà, yóò bá dó tì yín, kò ní fàbújá ní yín lára, kò ní jẹ́ yín náà orin náà yín sí, kò ní jẹ́ wọn jí yín gbé o, kò ní jẹ́ wọn jí yín gbé o, wọn sì ní jí ọmọ gbé fún yín, wọn ní jí ìyàwó gbé fún yín, wọn ní jí fámìlì gbé àti gbogbo wa náà. Mo ṣàdúrà fún Haji wa Jimoh náà Abdulrazak, Ọlọ́run jẹ́ wọn jí ẹ̀yin náà gbé, wọn ní jí fámìlì wa gbé, wọn ní jí aláya gbé, wọn ní jí wa lọ́mọ gbé, wọn ní jí àwọn òbí wa, àwọn ọ̀rẹ́ wa náà wọn ní gbé. Ọlọ́run ọ̀sẹ̀ yóò bá dábọ̀ rẹ̀. Abdulwasi Ọlálékan Mutiu, mo ṣàdúrà fẹ́yìn náà o, insha Allah ta'ala. Haji wa Saheed Ibrahim, ẹkú Ọlọ́run dó tì yín, Ọlọ́run jẹ́ wọn jí wa náà gbé, ọlá títóbi Ọlọ́run, lágbára Ọlọ́run. Ọlá ayà táwọn alájà àgbà máa kà ní fi parí ẹ̀ yìí, Ọlọ́run lọ́mọ tí bàbá rí ń gbé ayà náà, mi ò sí bá àti ẹ̀mọ́ tí wọ́n rí mẹ́, a sá mọ̀ pé ó kọ Ọlọ́run ló tò papọ̀. Ọlọ́run wọlá ọmọ gbà fún bàbá, dákun gbà fáwa náà. Ẹ wò lánàá àgbàlagbà ti kóra wọn jọ, ẹja ṣàdúà, gbogbo nǹkan wọn sì dó wí. Àmọ́ nísìnyí ẹni wọn dà tí ó ṣàdúà wà lẹ́nu ẹ̀, gbogbo àti dàbá kankan náà, kọ̀ságbà kọ̀sọ́ mi ké lọ́hì. Nàìjíríà ń pààyàn láyà, ní sì ń báyàn, bí yàn bá ẹni tí ò ti travel out ní onímọ̀ ṣàdúà fún Nàìjíríà. Lọ́hì, Nàìjíríà is a blessed country. Ọlọ́run bless wa ní ìnira ìdẹ̀kùn tó lọ́n ṣe sí Nàìjíríà kò ṣe sáwọn ìlú ni. Bá dé ìlú èbó ń bí, àwọn ọmọ ìlú èbó gan ké, àwọn tán jẹ́ èbó gangan tí wọ́n jẹ́ èbó gangan wọ́n ń ké. Mi yé ṣàdúrà kí Nàìjíríà orí bí ìlú èbó. Gbogbo ń ta ní ìdí kọ́lọ́n kó ṣe fún wa, security ká níná ká sì lómi tó. Àwọn tí wọ́n jẹ́ èbó gangan tán jẹ́ àwọn ọ̀rẹ́ wa tá a jọ ń ṣe, àwọn gan ń pariwo, wọn rí bòmí tí wọ́n fẹ́ sá lọ ni. So ẹnìkan tí ò ní rò rí ní ọmọ gbàdúrà kí Nàìjíríà ó bàjẹ́, kí Nàìjíríà ó dàrú. Ọbọ orí tọ́lọ́run lè ṣe fún yàn ní kí yàn ní freedom, kó lè ṣẹ̀sìn bó ṣe wù ọ́, lè pe òun nígbà tó bá wù ọ́. Àwọn aníkejì náà máa pariwo bó ṣe wù wọ́n, gbogbo ẹ̀ ń dùn. Ó lè jáde síta pé nísìnyí jẹ́ kí n bọ́ síta, kó lọ ta kó jù kókó kan máa wo tí ń lọ, kò sí depression, wọ́n máa wo tí ń bọ̀ lóṣìṣì, wọ́n máa pariwo ẹlẹ́kọ̀ọ́ dé o, alákàrà dé o. Tí Nàìjíríà fi dùnnú gbélé yìí ò sí ń bì, àfi ìgbà tí yẹn wà ní cemetery tí kálukú kan dákẹ́ kàn wúnu síra yín ni wọ́n ti ń ṣe ń lo ìbò nù, kò sí nǹkan kan lo ìbò, wàláì kò sí nǹkan kan bẹ́ẹ̀. Kò sí ń tọ̀ ohun tó lè rẹ́sìn sìn bí ṣe ń sìn sí Nàìjíríà láwọn tó bá lẹ́sìn tí wọ́n sì fẹ́ kàn sí, torí pé gbogbo àwọn nǹkan tí ò ní ju orí ṣe ló ti wáyé. wẹ́dà kò ní ràn ọ́ lọ́wọ́ láti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe. Nínú àwọn nǹkan tó lágbára jù ní kò ṣeré Moscow ìlú èbó ní jẹ́rẹ̀, kò sí ọ̀jẹ́ ní. Ẹ ṣàdúrà fún Nàìjíríà fa. Nàìjíríà orí Ọlọ́run tó gbogbo nígbà tẹ́ bá débi ẹni tí wọ́n kà ọ̀fẹ́ lọ́lẹ́ ìjọ tó bá débẹ̀ náà lórí bó ti rí. Ọlọ́run jẹ́ gbogbo wa náà débẹ̀ kẹ̀kàn á wò kẹ́yìn orí bó ṣe rí ṣe gbàtà o, kò sí nǹkan kan tó gùdùn lù. Ìjọ tẹ́ bá dé ìlébò lẹ́mọ̀ pé náà gan òwúlò, kò wúlò ní ó níná tó lómi tó ní owó tó náà ti bá ti rẹ̀. Iná tí ń rí òun, iná wàhálà tí ń ṣe kó tó àwa lọ́ta native bí ò sí náà ọlọ́tàn jẹ́lì láti ṣe sólà oríṣiríṣi. Gbogbo àwọn tó jẹ́ Nàìjíríà ọdún wàláhì làzẹ̀. Àwọn kéékèèké àwọn gbogbo bá ṣe ń gba ti orí social media àwọn náà ó tójú ó dùn náà. The only thing tó kàn jẹ́ ó bàjẹ́ ni pé àwọn tí wọ́n mọ̀ kankan ń pa ẹ̀sìn lọ wọ́n bẹ̀sìn Ọlọ́run bàjẹ́, àwọn tí wọ́n mọ̀ náà nítorí pé wọ́n ní trade àwọn pátì kan wọ́n tọwọ́ bẹ̀sìn Ọlọ́run nǹkan wọn bàjẹ́ sí, tí wọ́n sì mọ̀ deep down in their heart wọ́n mọ̀ pé táwọn wí kì í sí bọ́lọ́run ṣe fẹ́ nu, kì í sí bá nábì ṣe fẹ́ nu, àwọn ò lè dún wájú Ọlọ́run káwọn ọ̀rẹ́jọ́ ń rò. Àmọ́ ní tí ò yé mi pé kí ni gbogbo àwọn tó ń dẹ̀sìn rú Nàìjíríà nìsín gẹ́gẹ́ bí Jamiu Adégúnwà wàláhì inú ẹnìkan tí ò ní kàn sí tí ń bẹ̀sìn jẹ́ yín kù láti dákọ̀ tiẹ̀.
tí ń bẹ sí tí ń tó fẹ́ gbà ní òye mi ṣé wọ́n níbẹ̀rù pé àwọn kú dọ́kan ni kí wọ́n níbẹ̀rù pé mo fẹ́ ìmọ̀ kú dọ́kan kí wọ́n mọ̀ ń tọ́ mọ̀ pọ́ mọ̀ àjìjámi ò lè dákùrá ní ká wàláhì ó sì jòkó ń bẹ òun ni sọ yára nafsahu shaykhan yu'allimu an-nas yudillu yughwihim yasta'milu ash-shaytan àwọn èèyàn kó wá dọ̀tọ̀ ọlọ́run àwọn èèyàn sì dọ̀tọ̀ ọlọ́run àwọn àfáà dọ̀tọ̀ ọlọ́run èṣù gan wá yá èṣù ẹ lọ wo challenge anybody ẹ lọ wo mú Al-Qur'an látòkè délẹ̀ ẹ lè rí tọ́lọ́run ti pèsè lọ́ta òun ọlọ́run indafatihi al-ula ladafati ìfàníyà yàní min gíláàfì awwal ẹ lọ wò láti òkè délẹ̀ ẹ lè rí tọ́lọ́run ti pèsè tọ́ nílé tó ti pèsè tọ́ nílé ọ̀tá òun ọlọ́run àwọn èèyàn yìí náà ni àwọn èyí náà lọ́lọ́run pè lọ́ta wa ló pè lọ́ta ara rẹ̀ àwọn náà là ń sọ̀tọ̀ ọlọ́run àwọn náà lọ̀tọ̀ ọlọ́run àwọn afá ìkàlùkù wa dọ̀tọ̀ ọlọ́run wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà irú rẹ̀ wọ́n láwọn afá àwọn bàbá wa tí wọ́n pè pé afá yìí ibi máa kọ́ dákẹ́ káwọn èèyàn má gbọ́ mọ́ wọ́n má sọ ọ̀rọ̀ ẹyọ kan nípa rẹ̀ gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ pátápátá ni wọ́n po tọ́wọ́n wọ́n ti wọ́nù rẹ̀ pé tọ́wọ́n pọ̀ fẹ́ ká má ti sọ nǹkan báyìí nípa rẹ̀ wá wọlé kí ó white lọ́wọ́ ni lọ́wọ́ blue lọ́wọ́ ni lọ́wọ́ green lọ́wọ́ ni lọ́wọ́ tó yẹ kí wọ́n ṣe é fún kí wọ́n gbé sáàyè ibi tó yẹ kó wà òun náà wà gbádá yóò wọ suit ní ti àwọn èèyàn lọ́nà kí wá sọ òun nìkan ebi ń kálukú sí ń sọpọ́ọ̀tì àwọn tí wọ́n ń dẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá rú wọ́n fún wọn mọ́kà wọ́n fún wọn mọ́tò wọ́n kọ́lé fún wọn wọ́n kọ́ mọ́sálásí wọ́n kọ́lé kéwú wọ́n wá rí gẹ́gẹ́ bí ibùjẹ ibùmú gbẹ̀yìn tẹ́ ná owó láti fi sọpọ́ọ̀tì àwọn tí wọ́n ń dẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá ní wàláhì owó òní balẹ̀jọ́ aburú náà jẹ́ fún yín wájú ọlọ́run balọ́jẹ́ aburú Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Hello ògo Ọlọ́run ẹ máa retí ní bí ajọ́ mẹ́jọ àbí kó tó dìgbà á sọ̀rọ̀ nípa tọ́pìkì táwọn níbo ni bàbá nàbí wa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ inshallah.